bless Yorubawuyi. May say no to one Nigerian. The country of kidnappers, Fulani S-men, bandits, tribalism, godfatherism, nepotism. Say no to one Nigerian. I stand with Yoruba nation. I said no going back. I said no staying back. No going back. Yoruba nation. Where we stand. Whilst we stand. See the batty right there, Tony the low matter. Daddy, $20 million on the low one. People are very $20 million. Yeah, yeah, one of my parole at all about $20 million. One of my parole, yeah. Bamu ni mo yo, mo baby po many koko. Bamu ni mo yo. Insecurity everywhere, bloodshedding everywhere. Òmìnira ṣáàlà wa ń fẹ́. Tó bá ní kọ̀ọ̀kan wo lè gẹ́ ní tákàn ẹ̀ lọ́nà. Àwa ò ṣerú ẹni kankan mọ́ o. Yé ṣé bí ẹ̀ ń la fẹ́ kán gbọ́. Yorùbá nation ẹ jẹ́ ká parapọ̀. Àìsí níbẹ̀ òun láì bọ́ fọ́. Àsìkò ti tó. Ọmọ kàwé kò wá ríṣẹ́, ohun ribiribi tẹ́ tún sọ pé ẹ máa ṣe, ìyẹn gangan lẹ ò rí ṣe. Dáwọ́ bá mọ̀ bí tẹ́ ń kó hà lọ, àwa ṣe tán ti padà. Dáwọ́ bá mọ̀ bí tẹ́ ń kó hà lọ, Yorùbá ṣe tán ti padà sílé o. A ò ṣe mọ́, àwa ń lọ. A ò ṣe mọ́, àwa ń lọ. Ògún ẹ̀ dìde, Ṣàngó ẹ̀ dìde. Ọbàtálá dìde, Alálẹ̀kẹ̀ dìde, lọ́balọ́ba kẹ̀ dìde, Yorùbá ẹ̀ dìde. Sídí bá ti bá ẹ jẹ́ tó nídìí ló máa dà. Ibi tẹ́lẹ̀ wá dé, adẹ̀ tí kò padà. Ẹ̀yin tèmi tẹ́ máa wò mí nísìn àti ẹ̀yin tẹ́ máa wò mí later, gbogbo ẹ̀yin tẹ́ bá ṣì wà online ẹ káàbọ̀, ẹ̀yin tẹ́ ti sùn ẹ káàbọ̀, ẹ̀yin tẹ́ ti jí ẹ káàbọ̀. Yorubawuyi lórúkọ tèmi. Mo dúpẹ́ fọ́lọ́run ọba lè wí lè ṣe, ọba lè ṣe lè wí, alágbára lórí gbogbo tí ń jẹ́ agbára, Ọlọ́run àgbàlagbà oyè, arúgbó ọjọ́, àdàgbà má tẹ̀pà, bàbá tí kì í pààrọ̀ oyè. Kábíyèsí ẹ, mo dúpẹ́ fún Ọlọ́run. Tolówe bá mọ̀wé tí ó bá lè dáhùn,
ẹrù ìjà ló ń bọ̀ ní tọ̀hún sẹ́ ẹ jọ̀ọ́ mo kí gbogbo yín bẹ́ ṣe ń join mi mo kí Ọlọ́run mo fọlọ́run bá kí gbogbo yín welcome 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 mo kí yín ẹ ṣeun Yorubawuyi welcome welcome mo kí yín show yìí Mr Wisdom ni mo ṣe fún àti let me say àti ọ̀kan lọ́mọ good morning mo kí gbogbo yín mo kí yín káàbọ̀ Mr Wisdom àti ọ̀kan lọ́mọ ni mo ṣe show yìí fún good morning happy new month ọdún tuntun la bọ́ sí oṣù ayọ̀ ló máa jẹ́ fún gbogbo oṣù ìdùnnú oṣù àlàáfíà oṣù ìfàyàbalẹ̀ ló máa jẹ́ a ní Yorùbá ni gbogbo wa either Yorùbá Tinubu Yorùbá APC or Yorùbá nation we are like Yorùbá ni gbogbo wa ká jẹ́ kó gun omi ẹnìkan ò bẹ̀rù yálàjà ẹnìkan ìwọ obìnrin tó ń sọ̀rọ̀ yẹn ẹnìkan ò bẹ̀rù ìyá ńlá ya pọ̀nrí mọ́ pọ̀pọ̀ ìyá ńlá ya ẹ̀ nobody dey fear you who you be àwọn wo ló ń pè lórúkọ oríṣiríṣi they are miscreant they are this they are stupid they are àwọn wo ló ń pè bẹ́ẹ̀ orí ẹ̀ yí sẹ́yìn ni wọ́n ṣépè fún ẹni wọ́n ní ká jẹ́ kó gun omi 2023 election yìí tó bóyá ń fi lògbòlògbò yìí gbogbo ara rí handwriting àwọn Fúlàní lójú board mo sọ fún yín láti bẹ̀rẹ̀ show yìí mo kí yín ẹ káàbọ̀ everybody mo kí yín ẹ káàbọ̀ mo sọ fún yín láti bẹ̀rẹ̀ tí kíní tí ń ṣẹlẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ mo ń sọ fún yín pé ẹ lẹ́tọ̀ọ́ láti bá anybody jà either Yorùbá nation or Yorùbá whatever ẹni tó bá tara lé ẹ̀ lọ́pọ̀ kò lè ríra tó bá ti dọ̀ wọ́n I keep on saying this but ẹ sọ Yorùbá nation ẹ sọ́dọ̀ ta yín tí wọ́n bá ṣèlú dáadáa ní ṣá máa jà fún Yorùbá nation èmi lèmi sọ pé àwọn kan ò lówó lọ́wọ́ mi ṣe lè gbé wọn lọ sí court ẹ̀yin oníṣẹ́ olóṣì oníṣẹ́ ni oníyà ni ó lè ta sẹ́mi o ó lè ta sí Sunday Igboho kó máa bú Sunday Igboho tó bá ṣe wùn ẹ́ Sunday Igboho tí ní kó máa fún anybody lésìn but ó lè ta sí èmi mo mọ̀ pé òun wá followers ni mo mọ̀ pé òun wá followers òun wá tó máa mo wo show ẹ̀ òun ṣe show 2 hours 3 hours òun ní 12 comments mo mọ̀ pé òun wá followers ni òun tó máa fi pa ṣáyò tó máa fi ní followers kò kí ń ṣe èmi bẹ́ẹ̀ tá bá fún wèrè láṣọ pé kò lò á gbọ́ àfàyà tá bá fún lórí burúkú lẹ̀ kó sin òkú ìyá ẹ̀ á wọ ní títì pàlàpàlà fòrò dí ìyá ẹ̀ á ṣí mọ́lẹ̀ lẹ́ títì wá ọ̀gbẹ́ni ìwọ gbóyìnbó they are all illiterate Yorùbá nation agitators they are all illiterate ó gbóyìnbó ṣé wọ́n ní pa Joe Biden ni pẹ̀lú gbogbo òyìnbó tó gbọ́ wá sọ fún mi kí ló tí Buhari ò fi jẹ vice president kó tó sákò Nàìjíríà àbúrò pò sákò Nàìjíríà wá sí ibi yìí ni ó dẹ̀ ń ṣe bàlàbàlà ó ń ṣe bòlòbòlò wọ́n ní kàn fi ẹ́ sílẹ̀ ibi olórí burúkú somebody wọ́n ní kàn fi ẹ́ sílẹ̀ kó má dẹ̀ ẹ́ lóhùn ó dẹ̀ ń ṣe bí olóṣì ìdẹ àtúbí olùdá olórí burúkú mi ní dá lóhùn náà Saidi Ire ti fún Saidi Ire ọmọ mi àtàtà àbúrò mi àtàtà ó ti fún lóhùn ebi ó ṣàgbà àdùmárùfù o mo mọ̀ pé òun wá followers ni o ò lè fa wá followers torí mo wo show ẹ̀ mo pé rádaràdá show ló ń ṣe òṣì show ló ń ṣe tí àwọn ọ̀kọlọmọ Mr Wisdom fi gbọ́n bá ń bọ̀ta pé wọ́n ti rí handwriting yẹn wá sọ ìdè kan kọrin ó ní ẹ máa fi gígojú olóore Buhari ti jojú olóore Tinubu Buhari ti jojú olóore Tinubu chomchom February 1st lè ní election 25 days are you sure you love Tinubu ìwọ wèrè tó ń sọ ìṣoṣo pé nífẹ̀ẹ́ Tinubu ṣá tó bá nífẹ̀ẹ́ Tinubu wàláì bíláì lẹ́síláwà kì í ṣe ìsìn wa tó máa bú anybody ó ní ìkan sọ pé òun lè gbé lọ sí kọ̀ tó pọ́n lówó lọ́wọ́ gbogbo ẹ̀ tẹ́ ń bú mi wàláì bíláì lẹ́sí ṣé mo lè fà suit against yín kọ́ ní kí n bá fún mi $500,000 ní dollars bílẹ̀ ti fẹ́ rí
Ibo lẹ ti fẹ́ rówó náà. And you're just coming for everybody. Pep. Àwọn Ọ̀kanlọ́mọ, Mr. Wisdom, wọ́n ṣe meeting. Wọ́n pera wọn jọ pé ọ̀rọ̀ tí Akalolo yín sọ láti ilẹ̀. Ó dàbí pé la máa padà múlò because èmi nìkan náà mo sọ fún yín láti ilẹ̀ pé ní láti bá Yorùbá nation jà. Ògbóyìnbó pẹ̀lú gbogbo òyìnbó gẹ́gẹ́gẹ́gẹ́ ṣé British Embassy ló ti ń ṣiṣẹ́ ni. Ṣàlàyé fún wa yo lóyìnbó fele ebo bu. Àwọn ò lọ sí school. Lè gba apology Sunday Igboho, lè gba bẹ́ẹ̀. Ẹjọ́ yín kọ́ o. Ó yẹ kẹ́ pé ní apology. I'm less concerned about that. Kò kí ń ṣẹ́jú ẹni tó jàmọ̀lá tí ò sanwó. Ẹni tó fi ẹ̀gúsí ṣe nọ́mọ̀. Òun ló jẹ̀bi. Tí ó bá sẹ́ni tó jáde tó sọ fún yín pé tó bá ti sọ̀rọ̀ tẹ́ sí lójú jàbàjàbà Ọ̀kanlọ́mọ tó bá ti bú kó bí aláyé ní kó bú babalaba ẹranko ọmọ jambele yẹn tí ó sẹ́ni tí kò lè bú. So ẹjọ́ yìí tó sọ pé gba apology Sunday Igboho kọ́ iṣu ẹni báyìí ló máa ń tọwọ́ ẹni bí epo. Tí ó bá sí wèrè ọmọ tó play kíní yẹn fún yín ni. You wouldn't have come outside. Láti máa sọ rádaràda. Now, ó sọ pé àti kọ́nu wọn, that stupid one tó sọ pé òun ò lè èmi ni stupid one. Ayé ẹ̀ máa fọ́ o. Wo lò ṣe àṣòṣì máa mọ̀ ẹ̀. Kí ló mọ̀ ẹ́ sákò Nàìjíríà? Ló bá pé Nàìjíríà dà kí ló tó dúró Nàìjíríà? Èmi ni wọ́n ń pè ní stupid. Má wà fún mi o. Wàláì máa ń tí ẹ mọ́gì. Lórí íńtánẹ́ẹ̀tì, máa ń tí ẹ ayẹ̀. Ìwọ wèrè tẹ́ pé o ò lè gbójú síta ṣe show yìí. Olóṣì ní nífẹ̀ẹ́ bàbá Tinubu. Owó Tinubu lẹ nífẹ̀ẹ́. Tó bá ní pé Tinubu ń gbọ̀n lẹ́sẹ̀ sọ pé nǹkan tẹ́ fẹ́ nìyẹn. Tinubu ń gbọ̀n lẹ́sẹ̀ tá fẹ́ nìyẹn àbí. Kí ṣe tí máa jẹ́ fàìsẹ̀ tí Tinubu bá jẹ́ bàbá tiẹ̀ wàá ní kí Tinubu lọ jẹ president yẹn. Nǹkan tó wà lójú ilẹ̀ yìí ẹni tó ju Tinubu lọ ó ń ṣe president. We are not talking about age. Mo kí yín when ten kí mi káàrọ̀ mo kí Mr. Wisdom. Mo rí yín but mo fẹ́ mo gbójú fún yín ni. Mr. Wisdom, I saw you mo rí your comment yín but mo gbé ojú fún yín ni. Mi fẹ́ wojú ṣe yín rárá láàárọ̀ yìí. Because ìbínú ni mo bá wá. Mi ò fẹ́ wojú ṣe yín rárá at all, Mr. Wisdom. Ọmọ mi tèmi sọ mo kí ẹ̀yin ìyá mi lórí YouTube, mo kí ẹ̀yin lórí Facebook, mo kí everybody, mo kí ẹ̀yin bàbá mi. God bless you. But ẹ pé Ọ̀kanlọ́mọ, thank God you are here, Mr. Wisdom. Kí wọ́n mú ajá wọn, kí wọ́n fi okùn sí lẹ́sẹ̀. Bóyá wọ́n dẹ̀ máa fi okùn sí lọ́rùn ni. Or else this is February 1st. Tó bá fẹ́ kó get started, wọ́n á get started. Tó máa fi election. Then distraction ya máa lọ nílẹ̀ Yorùbá. A ní kó má sí distraction. Ó wá ń bú everybody. Yes, ohun yẹn Sunday Igboho ti láti 2020 àbí 2022. Ó wá ń bú everybody. Ìyá ti tó pé òun lè sí wọn yẹn àbí wèrè ló kọ sínú ẹ̀ ni. Wo èmi dáadáa o. Èmi ò ṣe Sunday Igboho o. I am not Sunday Igboho. I am Yorubawuyi. Obìnrin ni mi. Ma àjọ máa rọ mi sí àwa lábẹ́ ni. Ó ń ṣí ni. Àbẹ́lẹ̀ ibu lélẹ́yìn ni. Ọ̀kanlọ́mọ àti legacy. Even Baba Akadiski tó jẹ́ àgbàlagbà. Baba Akadiski came outside. Baba yẹn sọ pé bọ́ọ̀ ẹ̀ ṣe rí ọmọ Yorùbá jẹ́ ká lọ gba kíní kí gbogbo ká lọ dìbò Bọ́lá Ahmed ní kíní ṣé Bọ́lá Ahmed ò ṣẹ̀ wá ni wèrè lórúkọ ẹ̀ ni ṣé kò ṣẹ̀ràn Yorùbá ni adéhùn pé kí la fẹ́ ṣe ọmọ Yorùbá náà ni wá à ń ṣe dùsà ó wá lápá wà ń bẹ̀bẹ̀ ìwọ ò lè we cannot accept your apology ta ló ń bá ìjà tó ń bẹ̀bẹ̀ àwọn tí wọ́n ń bẹ̀ àwọn Mr. Wisdom tó ń darúkọ pé wọ́n ń bẹ̀bẹ̀ Sunday Igboho for ìsìn tó táwọn wèrè kan play tó ní Sunday Igboho ń bẹ̀bẹ̀ àwọn yẹn nìyẹn and they are bebe on the behalf of their self ni they are bebeing they are bebeing on the behalf of their self not on behalf of me Yorubawuyi 1 million battalion le mi o I know they shake body kukuti o shake me to ba bi mi kukuti are lo mi as you dey say I know they shake body for anybody who you be ta ló ń bẹ̀ àwọn Yorùbá nation wọ́n wá ń bẹ̀bẹ̀ nísìn ta ló máa gbẹ̀bẹ̀ yín wèrè máa lórúkọ eléyìí
ṣe ìwọ náà fẹ́ o fẹ́ popular nìyẹn o ìwọ fẹ́ ká káyé gbọ́ ẹ nìyẹn o wọ́n ní wọ́n ń bẹ̀ if everybody dey beg you then they beg then they kneel down èmi Yorubawuyi kọ́ mi Israel àwọn tó ń bẹ̀bẹ̀ lóní you are 50 kini kan whatever age tó ń kó jẹ́ kí ló kàn mí kàn ẹ́ ó ń ṣí ni ìwọ nífẹ̀ẹ́ Tinubu ló tún fẹ́ máa dá ìjà sílẹ̀ àwọn ọdún yẹn kan máa sọ pé tí màá sí wèrè tó play voice message yẹn I'm still repeating myself tí wèrè yóò bá play voice message yín mo dẹ̀ ń sọ nígbà yẹn tẹ́ bá ti fẹ́ kóyàn sí bá fẹ́ ṣe show ẹ máa test ọpọlọ àwọn èèyàn ẹ máa test ọpọlọ àwọn èèyàn ṣé ọpọlọ wọn ṣiṣẹ́ àbí kò ṣiṣẹ́ ṣé làákàyè wà fún àbí kò sí làákàyè fún wọn now ó lọ play voice message òṣìṣì ìwọ wa ń bọ̀tà àwọn tí wọ́n ẹ̀ ń bẹ̀bẹ̀ a lè gbẹ̀bẹ̀ yín a lè gbẹ̀bẹ̀ yín ta ló ń bẹ̀ àwọn wo ló ń bẹ̀ eré máa bẹ̀dùn lẹ̀ ó máa dọ̀lẹ́ o eré bẹ̀dùn lẹ̀ ó dọ̀lẹ́ ni ẹ̀ṣẹ̀ wo ni Sunday Igboho ṣẹ̀ tó máa fi bẹ̀bẹ̀ ẹ̀ṣẹ̀ wo ni Yorubawuyi ṣẹ̀ tó máa fi bẹ̀bẹ̀ àbára fẹ́ pa ẹni ọmọ mi wo mo ń gbádùn jáná sí ẹ àbá tí ẹ fẹ́ yẹ ni ṣé tí ẹ fẹ́ rún ni ẹ̀ṣẹ̀ wo ni Yorùbá nation ṣe Tinubu tó máa fi bẹ̀ Tinubu tó pé Yorùbá òwe tó máa pa pé tí a bá gbàgbé ọ̀rọ̀ àná a nere nìkan àbá ṣeré òwe yẹn àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn tí wọ́n mọ orúkọ tí wọ́n dẹ̀ mọ̀ tó wà lọ́jọ́ iwájú tí wọ́n mọ òwe àwọn náà tọmọdé ò bá gbàgbé ọ̀rọ̀ àná kò ní rẹ́ nìkan àbá ṣeré èmi Yorubawuyi ó yẹ kí n dúró lé yín lọ́rùn for life ni ní òṣì tẹ́ ṣe ní òṣì tẹ́ ṣe nípa orúkọ mi ó yẹ kí n dúró tì lọ́rùn kí n bá yín pò kó sàn ni àsìkò 11th hour yìí ó yẹ kí n dúró tì lọ́rùn ni kí máa rún yín kí máa campaign against yín bẹ́ẹ̀ tí mo wò pé Tinubu ọmọ Yorùbá ni àtúnṣe lérè àṣeláwàdà ọmọ Yorùbá náà ni Tinubu ọmọ Yorùbá náà ni Tinubu I am not campaigning for Tinubu because anybody ló dìbò fún Tinubu no I don't want to campaign for Tinubu because I'm not campaigning for him but mi ní la ojú mi kalẹ̀ kíta lùbọ́ kò bọ̀ mi ní ojú kalẹ̀ báyìí kí wọ́n jàti wọn dán jákujàku kan kó máa wá bú mi kọ́ ní ká má dẹ̀ lóhùn wá jẹ́ kó rí ẹ pé o jẹ́ kí orí ẹ kó ní epo àwọn wo ló fẹ́ máa bú ó sínwìn ní àbò ya wèrè ṣé Nàìjíríà dá ìwọ sẹ́kù lọ sílùú òyìnbó wèrè ara mi ìṣọ́pá àwọn ẹwà ní Nàìjíríà o olórí burúkú àṣọṣì máa mú ọwọ́ ara ẹ mo ń bọ̀ ẹjọ́ torí èèyàn sọ pé èèyàn ò ní sọ̀rọ̀ ṣùgbọ́n wèrè kó ṣì síwájú kó ṣì lọ mi fẹ́ gbọ́hùn ẹ̀ kó kó wèrè síwájú ẹ má bínú torí Ọlọ́run ẹjọ́ because mi fẹ́ show kíní yẹn lórí Facebook mi ò fẹ́ show lórí Facebook tó nǹkan because ó wà lórí YouTube mi mo fi sórí YouTube ńbẹ̀ ẹ kí sáré gbé jáde fún yín ẹ má ṣe bí olórí burúkú nìyẹn ó ní Kánù ni ẹ ti rí Kánù mi fẹ́ show ẹ̀ púpọ̀ torí kí lórúkọ ẹ̀ torí Facebook àwọn kan play ẹ̀ the page tèmi Facebook ti fún mi word every time mo ń bọ̀ ẹjọ́ ìyá ti gbọ́ pé mówó lọ́wọ́ ẹ ní sùúrù jàre ó ní helicopter Tinubu lè helicopter ni ṣẹ́tìrí helicopter Buhari lọ sí Kánò níjẹta ní 29th of December of January 2023 Buhari lọ sí Kánò bóyá ó lọ ìwà àtàwọn convoy rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí nílẹ̀ wọn lókúta I will show it for you again. àmọ́ ẹ ní sùúrù ẹ̀yin láìkì owó ṣá ó ní convoy Buhari ni ṣẹ́tìrí convoy Buhari náà lẹ̀ lókúta òkúta tó wà lẹ́lẹ̀ yẹn convoy Buhari ni wọ́n lẹ̀ lókúta yẹn àwọn àmì àwọn sójà wọ́n wá ń sá fún àwọn tó ń lẹ̀ wọ́n lókúta ìyẹn nílẹ̀ Haúsá wọ́n lẹ̀ Buhari lókúta nílẹ̀ Haúsá
àwọn army ń sá, àwọn sójà ń sá, gbogbo convoy Buhari ni wọ́n bàjẹ́. Wọ́n lé helicopter lókúta ní Kanu. Presidential motto. You watch it guys live on Arise. God bless you, sir. Presidential wà lórí page Yorubawuyi náà. Ibẹ̀ ni mo gbé photo mi wọlá ká kí ló wí pé Bade Buhari ìyá Kẹsẹ̀tì gbogbo wọn ọ̀kan lọ́mọ àti Sunday Igboho. Photo wà lórí page mi. Tí mo lè má wulẹ̀ bá wọn jà fún àwọn náà fún àwọn ológun jẹ. Àwọn ará Kanu ńlẹ̀ mọ́tò Buhari. Wọ́n lẹ̀ lókúta. Àná ìbọn ẹyọ kan lókè tear gas ló kéré jù. Tear gas òun ló kéré jù wọn ò yìn fún wọn. And no arrest was made. Wọ́n yìn ẹnìkan báyìí ní ọta àbọn àbí tear gas àbí kó wá lọ arrest wọn. Àbí kí wọ́n lọ arrest wọn. Àwọn ọmọ tí wọ́n pa ní ọjọ́ tá ń jọ wò kí ni àwọn ọmọ yẹn ṣe? Ṣé wọ́n attack Buhari ni? Ordinary councillor lè dú ká bá sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá. If you talk to ordinary councillor in Yoruba land, o ma yin anybody and come make arrest. And all this oloshi. Elebobu. We come outside and defend them. Kile te bota. They take illiterate. You guys are illiterate. What to illiterate kilo je? Ẹranko ni ẹ́. Ẹranko lásán ìkejì ajá ni ẹ́. Ó dùn mí pé mo ẹ̀ṣẹ̀ ń wọlé ni. Ó yẹ kí n ṣe lójú ọ̀sán ni. Kó wá fi fake profile, kó wá fi wò mí. Káwọn tí mo wá já mi sí pé wà lórí kíní kí wá já ìyákẹ̀yà lájà ẹ̀ fún ẹ. Convoy Buhari ni wọ́n attack ní Kanu. Afis Adewale Gbadamosi, you said Asiwaju don't need your campaign. Plenty people there behind Asiwaju. Please go and verify the authentic of that video before you. Please come online. Buhari has moved out. It was political issue with grassroots. Sharing. Afisi Adewale, you say Asiwaju don't need my campaign. I will never campaign for your Asiwaju. It's your Asiwaju, not my own Asiwaju. Tabade ya wèrè débi kan, mama sonto e ka so. Afisi abikilo ka tabade ya wèrè débi kan, ama sonto e ka so. Olórí burúkú ni yín. Ẹ̀yin tẹ́ nko ba Asiwaju yẹn náà leleyin. You are saying Asiwaju don't need my campaign. I am not here to waste my campaign for Asiwaju. Because I am my sure pé Asiwaju bá débẹ̀. The history that has been happening in Nigeria, in Yoruba land, will not repeat itself every 30 years. Awolowo, 1963. Abiola, 1993. Asiwaju, 2023. Am I sure? We bet the same thing will not happen to Asiwaju. Many people are behind Asiwaju. Asiwaju don't need my campaign. But many people see Asiwaju ni. But many people tí wọ́n fẹ́ dìbò fún Asiwaju. Bèrè lọ́wọ́ ààrẹ Afisi àbí kí ló porúkọ rẹ̀. Láyé ẹ̀ bí ara ẹ̀. Ǹjẹ́ Asiwaju ti ní èrò tó tó Abiola? Bèrè lọ́wọ́ ààrẹ o. Torí mi ò fẹ́ bá ẹjà Afisi. Káyé èrò tí Asiwaju ní. Ṣó tèrò t'Abiola ní. O ìgbà Asiwaju ṣe náwó lọ́tùn náwó lósì ni. Kò lè rí ìdajì èrò tí Abiola ní. Ó dẹ̀ pé ò tí mọ̀. Gbogbo àwọn tí wọ́n tẹ̀lé Asiwaju. Àwọn tó wọ́n kàn fẹ́ Asiwaju láti jọ wò sí tọ́jọ́ mọ́ Fúlàní. Ṣé wọ́n ti padà sí PDP nísìn? This is what we have been telling you. Yoruba, we should just be one. God bless you for saying no. For where? Ibola Asiwaju ti fẹ́ rí èrò tó tó rẹ̀ Abiola. Ṣabiola ò dìbò ni. Ṣabiola ò lérò ni. Ṣabiola ò wọlé ni. Abiola wọlé. Àwọn tí wọ́n bá Abiola jẹ, tí wọ́n bá Abiola mu. Àwọn náà lọ̀tá Abiola tí wọ́n ò gbé fún Abiola. Ṣé àwọn yẹn wọ́n ti wá kò lórí oyè, wọ́n ti kò lórí àléfà. Mo fẹ́ fi clarify kíní kan hàn yín. Ìwọ tó bá gbọ́ Hausa, ẹ jọ̀ọ́ má bínú. Tó wọ́n ti bá mi translate ní Hausa wò. Afisi àbí kí ló porúkọ rẹ̀. Wanda ake so wata musifa wacce ita ce ta kowace musifa girma a arewacin Najeriya shine tallan Ahmad Bola Tinubu. Tallan Ahmad Bola Tinubu da ake so a kawo mana Ahmad Bola Tinubu. Wannan duk musifin da muka lissafa kamfanin nukan mu kaf na arewa sun mutu. Wuta duk an kwashe mana.
a ƙarƙashin ɗan sho ngbo yau ta kai matsayin da masu ilimi sun zauna sun fitar da lissafi na adadin al'ummar da suke haihuwa a duniya gaba ɗaya. Duka duniya an fitar. A Afirka, ƙasar Afirka, yankin Afirka, ƙasashen Afirka su suka fi ko'ina haihuwa a duniya. tó bá gbọ́ Hausa ó máa yí ẹ dáadáa. Wọ́n kàn pé débi pé wọ́n sọ pé aṣíwájú anybody tó bá dìbò fún aṣíwájú ẹ fi Abubakar Sàkálẹ̀ Fúlàní lòun. Please leave Abubakar Saka. He's a Fulani boy. So ẹ má kí ẹ wá distract wa. Ọlá pé tí bí jẹ́ Afisi mo ṣe ń dá lóhùn. Afisi ṣé aṣíwájú yín ṣó ní èrò tó tẹ́wọ̀ Abíọ́lá? The answer is no. Abíọ́lá bó ṣe lérò tó ǹjẹ́ wọ́n gbé fún? The answer is yes. Àwọn tí aṣíwájú lọ kówó fún ní ilẹ̀ Haúsá tí wọ́n Bọ́lá lè ṣe, Tinubu lè ṣe, àwọn ni wọ́n bọ́ta ẹ̀. Wo jẹ́ kí n sọ fún ẹ, àwọn Haúsá kò sí tí wọ́n fi ń tàn wọ́n ju ọ̀rọ̀ ẹ̀sìn lọ. Most àwọn tí wọ́n di boko lẹ́nìí, wọ́n tí wọ́n sọ fún wọn ni pé jihad ni wọ́n ń jà. Tí wọ́n bá kú sí ọ̀nà jihad, wọ́n ní wọ́n á wọ àlùjánnà. Wọ́n á dẹ̀ rí Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Máa gbọ́ o, Afisi, wọ́n tí wọ́n fi ń tàn wọ́n lé Haúsá nìyẹn o. Tó bá ti jà sógun Boko Haram, wọ́n ní wọ́n á wọ àlùjánnà. Wọ́n á fojú wọn gan ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Wọ́n ní wọ́n tó bá ti wọ́n á dé ọ̀run, wọ́n á fún wọn ní ìyàwó 100 ọlọ́mọge 1000 bí 100 bí ọgọ́rùn àbí 1000 náà máa fún wọn. Ìyẹn ọlọ́mọge ó ní most wọ́n ṣe ń gbà láti di boko, láti dé àdó olóró mọ́ra, láti lọ kú, because they believe pé táwọn bá ti kú báyìí àwọn máa lọ sí àlùjánnà, àwọn máa rí Muhammad, àwọn dẹ̀ máa rí ọlọ́mọ wọn like abẹ́, àwọn máa rí ọlọ́mọge 1000 ọlọ́mọge mélòó gan ló wà láyé tẹ́fẹ́ lọ fẹ́ 1000 lọ́rùn. Now àwọn olórí wọn náà bọ́ta yìí wọ́n ní ẹnikẹ́ni tó bá ti dìbò fáṣíwájú ó wà lórí péjì mi Yorubawuyi lọ wò níbẹ̀. Mo sanwó fún àwọn tó bá mo pọ̀ pé àwọn èèyàn nípa ẹ bá mi translate ẹ̀. Wọ́n ní ẹnikẹ́ni tó bá ti dìbò fáṣíwájú wọ́n ní kò ní wà àlùjánnà. Ẹni tó lè torí àlùjánnà tó lè dé àdó olóró mọ́ra tó lè di boko bó tó bá ti kú o kó jà tiẹ̀ kú kó wà àlùjánnà. Tí brain ẹ ò sọ fún pé ẹni tó ní kó lọ kú kó lè bá wà àlùjánnà, kí ló dé tó wọn ò lọ kú? They will not even ask. They are so mu. Wọn ò ní béèrè. Wọ́n lọ ní gọ̀ṣúgọ̀ṣú. Tí má ti jàjà kíní o, máa wá àlùjánnà. They are for àlùjánnà. Now, wọ́n ti ń bọ̀ tàǹsìn. Wọ́n ẹnikẹ́ni tó bá ti sọ̀rọ̀. Àti wá ti dìbò fáṣíwájú. Wọ́n ní kò ní wá àlùjánnà. Wọ́n láwọn ìwà tó ṣẹlẹ̀ nílẹ̀ aṣíwájú kò sí iná kò sómi. Wọ́n ti rò pé wọ́n aṣíwájú yín lẹ́sẹ̀. And none of you, even ìyàwó èrè tó ń pariwo yìí, cannot come outside and defend aṣíwájú. Cannot find somebody to play this and interpret it to her. Kó dẹ̀ fi ṣe show. Kó defend aṣíwájú yín. Likewise you, Asisi àbí Afis àbí kí lórúkọ whatever tó ń jẹ́. Likewise you cannot come online. Kó tẹ̀ wọ́n wá ṣe page ẹ. Kó dẹ̀ pé èèyàn márùn-ún náà ló máa gbọ́ ẹ. Pé wá gbọ́ o, ọ̀rọ̀ tí wọ́n sọ yìí o, irọ́ ni o. You cannot defend aṣíwájú níwájú àwọn Fúlàní. But you can come here láti wá sọ rádaràda lẹ́nu. That is the problem. Tí ẹ ní aláṣíwájú ò léèyàn. Tinubu ò ní èèyàn. Tinubu ò ní kò léèyàn kankan. Stop deceiving us. Tinubu ò ní ẹni kankan. Northerners believe in religion politics. Nípa ẹ̀sìn, nípa religion wọn, tó bá sọ fún àwọn Northerners pé kì í ṣàwọn olówó wọn tó sì gbọ́n o, àwọn ṣoṣo wọn. Tó bá sọ fún pé tó bá lè pa ìyá ẹ wàá wà àlùjánnà. Tó bá lè pa ìyá ẹ wàá rí Ànábì, wọ́n máa ṣe. Because that is the way they were brought up. Bí wọ́n ṣe brought wọn up nìyẹn, and that is what they believe. These are the people that wọ́n campaign. Aṣíwájú Jagaba tí wọ́n aṣíwájú lọ sí ìlú wọn, ó fún wọn 50 million bí 50 million long. Ó lọ sí Niger. Ó lọ Niger state, ó lọ fún wọn ní 50 million. Ìjọ́ kejì ni governor Niger state bọ́ta, ìyàwó governor. First lady Niger state ló bọ́ta tó ní àwọn ò ní dìbò fún Onígbáná. And all this ẹlẹ́nu yọ̀bọ̀ yìí tó ń ṣe bí àṣìírè yìí tó bí nìkan ló ń lè sọ̀rọ̀ wo àwọn tó ń ká lọ́wọ́ kò náà ń ká wa lọ́wọ́ kò bí láìlẹ̀sì èmi Yorubawuyi nìkan tí máa fèsì wá sá lọ. Tó bá fi tèmi sí tó ṣe yẹn gan ni òṣìṣẹ́ tó ń ṣe wọ́n sẹ́ni fídíò ẹ̀ sí mi tó bá fi tèmi sí ni wàláì mi ní fún ẹlẹ́sìn
Momo, I am very sure. But what monetize the page, we want to my friend lowo, we want to my followers. Wo election is 25 days. Till about sule no 24 days. Oh le ja nada. Nada. Oh le ja. Ama fi ju e lara ni dárúkọ ẹ. Wahala if toro de do to dárúkọ mi ni dárúkọ ẹ. Toro o ni fi mi cash kuru, o ni fi mi cash out lórí Facebook Laelae mi ni fún ẹ láyé. Yes, it might the office might be too young to understand, but we need to let him know. I don't sọ̀rọ̀ fún Aṣíwájú kò tó yẹ kí wọ́n máa ṣe ni. Then tí mo sọ fún wọn pé Yorùbá nation kọ́ ni wàhálà yín. Mo sọ lẹ́rìn, mo sọ léré, my sister mi, mo tún dárúkọ wọn, ẹ̀yin kíní kan, still wọ́n bú mi ni. Ojú wọn ti já nísìn. Kanu for Jagaban, Niger State for Tinubu, kíní ìyá tó bọ́ta. We kill Mohammed, Kiniko Mohammed, Najat Mohammed. 4 months, 5 months, 6 months, months the last year. Najat Mohammed was still with Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Èmi Yorubawuyi Yakaloloyi, mo sọ fún yín pé àwọn people yìí sàkámàjẹ ni wọ́n. Ní ìdìbò yín, tẹ́ bá lè dìbò fún wa, àwọn nọ́ọ̀tì, wọ́n ti máa dìbò. Okay. All right. Abiola oni oko ní Niger State oni le ṣembe kò sí wo ejo làwọn people tẹ́ ń bá ṣe wọn ò ṣe nu ẹnu fún tó kódà kó máa ṣe pet ejo kó máa ṣe ní pet tó bá mú báyìí kó wá fẹ́ nu ẹnu fún á sàn ẹni ejo ni wọn ò ṣe nu ẹnu fún. Ọ̀tọ̀ yín sìn ojú yín ti já Najat Mohammed náà ti sọ pé òun ṣe Aṣíwájú mọ́ ẹ lọ sí ilẹ̀ kíní sìn wọ́n kàn gba owó lọ́wọ́ yín ni. I have another video here. I think I posted it on my show ní Kanu. I think I posted it. It's on my page. If I have not posted it, I will post it. Níbi tí ọ̀gá Kanu kan tó ti ń sọ fún yín. No, it should be here. Copyright ni mo ń sá fún. Eléèkọ́. Ọ̀gá Kanu lára àwọn olóṣèlú Kanu tó ti ń sọ fún yín pé àwọn kan gbowó lọ́wọ́ Aṣíwájú ni àwọn ò ní dìbò fún. Oh, no, mo ṣe rí. What message do you have that you intend to pass across to the public in a time like this? And especially today that the presidential candidate for APC enter Kano State? Well, all glory to the Almighty God. First and foremost, just as I said in our recent conversation, that APC as a party does not have support or regard for the public. And now God in his own might and wisdom has established what we said. Because Aṣíwájú Ahmed Tinubu has come to Kano State, and visibly, the people did not come out to welcome him as they ought to, meaning they do not accept him. What made the people to do that? We that are in government and in the center of APC, we think that no one else has sense. We are the only sensible people. We are the ones that will use the strength of government and money as an instrument. But now the people of Kano State has been given the money to welcome Tinubu. They collected the money and ate it, and everybody has gone to his house and sat down. For example, let me give this example. Your Excellency, Anas Abadala, what message do you Your Excellency Abadala ló sọ̀rọ̀ yìí. Excellency Abadala ti Kanu ló sọ̀rọ̀ yìí. Ó ní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu believe pé òun lè ra àwọn ní Kanu, àwọn ní ọpọlọ. Ó ní Kanu people have been, ó ní bàtí Aṣíwájú wá sí Kanu ní sí kí náà ṣe. Ó ní Kanu people have been paid to welcome Aṣíwájú Tinubu. They take the money from him and they did not come out to welcome him. That means they don't want him. What else do you want? Can't you see the handwriting of all these people? Ṣé ọdún dùn yín ni àbí tí yín fọ́? Wọ́n ní tí ẹ̀dẹ̀ bá léèyàn, ẹ̀dẹ̀ lèyàn máa ń darí sí.
ẹ̀dẹ̀ lẹ́tún wá fi ìgbẹ́ra yìí àti ẹ̀gbọ́n àwọn tó ti bẹ́ síwájú gbogbo àwọn tó ti pariwo ẹ̀yẹ ní táìtàngì gbogbo wọn ti calm down wọ́n ti rí handwriting yẹn wọ́n ti rí bó ṣe ń lọ everybody ti calm down mo ò bí ìgò tó kàn mọ́ ojú nìyẹn kò mọ̀ pé ó ní yẹ kó rí handwriting yẹn lójú òfurufú ṣùgbọ́n we collected the money Excellency Abadala nìyẹn only we collected the money and we don't come out because we don't want him. Ìgbà tí wọ́n want him, kí no collect owó lọ́wọ́ ẹ̀ fún? At least did you ask yourself, why do they collect money from Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu? Aṣíwájú fúnra ẹ̀ ti sọ pé revolution ló máa ṣẹlẹ̀, ó ti sọ l'Abẹ́òkúta. Okay, tí revolution bá fẹ́ ṣẹlẹ̀, subhanallah. Tí àwọn ọmọ Igbo dẹ̀ dúró lọ́yẹ̀ kan wípé revolution fẹ́ ṣẹlẹ̀. Tí ọmọ Hausa tó parapọ̀ pé revolution fẹ́ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí Aṣíwájú ṣe sọ, is a man of vision. Ó lose focus ni. Ló ṣe gbà kí Buhari débẹ̀. God bless you. They believe that money tí Aṣíwájú fún wọn yẹn is a national cake pé ó jí náà ní ẹjẹ́ àgbà lọ́wọ́ ẹ̀. Ọmọ Yorùbá nation lọ báyìí. APC Yorùbá ó lọ báyìí. PDP Yorùbá náà wà ó tó lọ báyìí. Kíní kan AAC Yorùbá ó lọ báyìí. Yorùbá nìkan ló fọ́nká. Yorùbá nìkan ló fọ́nká and Yorùbá nation. Mi ma Yorùbá nation tó kù o. Èmi Yorubawuyi. I am not here to tender an apology. Ta ni yín mo tender apology fún yín. Now, I want to say mbe Buṣíwájú. Wọ́n ti ń sọ lẹ́yìn pé ẹ má yẹ ká ṣe kíní kan, ẹ má yẹ ká búra wa. Akadiski bàbá mo kí yín. Àgbàlagbà ò ní wà lọ́jà kó rí ọmọ tuntun wọ́. Bàbá Akadiski, I will say you surprise me, but you don't surprise me much. Yes, Bàbá Akadiski. Surprise me púpọ̀. In the sense of pé mo mọ̀ pé gbàtà jẹ bẹ̀rẹ̀ tí máa ń wò yín. Ẹ ti ṣe rédíò pèsè àti pé ọbẹ̀ ṣe sọ o. Gbàtà mo bẹ̀rẹ̀ sí ní wò yín, mo rí bẹ́ ṣe máa ń sọ̀rọ̀. Gbàtà yá mo pé ẹ̀yà bàrà. Yes. Ẹ lè campaign fún olóṣèlú tẹ́ fẹ́. Gbàtà yá pé ẹ̀yàn ọmọ òṣì, ẹ̀yàn ọmọ kíníkan. Èmi náà mú ipa àgbàlagbà ní bàbá ẹ̀. Now, Akadiski ṣe show kan lọ́sàn yìí. Mo come across it. We have 5 minutes, àbí how many minutes, I don't know. Saying, on play kini Saidi re. On ti Saidi re play. Ó yá o, ẹ lọ dìbò fún o. Ẹ lọ ṣe kíní kan, Bọ́lá Tinubu ni o. Hey, one love. Cheers, one love. Akadiski kíní kan. Bàbá yẹn dé sọ tó mú ọgbọ́n, ìmọ̀ àti òye wá. Yes. Those are the things we need in this crucial time for Aṣíwájú Tinubu. Àwọn olórin, àwọn ní tíátà tí wọ́n campaign for Aṣíwájú Tinubu gan tó bá bá wọn lórí Instagram right. Wà rí bí àwọn èèyàn máa bú wọn, táwọn èèyàn ń bú wọn. Yes. Come on, bọ́tà kọ́mọ àlákà àwọn tó ṣe Yorùbá nation. Kí ló ń ṣe ẹ̀ náà? Kí ló mú gọ́ọ̀mù ní o ti ń fa gbó ni? So tí mo ti mú ọ̀rọ̀ ni. Wà jẹ́ kó rí ẹ pé o. Èèyàn mẹ́rin gan ló fẹ́ ló lè bá jà, èèyàn mẹ́rin ló lè mú tó lè bá jà. Ó dẹ̀ ń pẹ́ ìwọ̀dì pò dẹ̀ ń ṣe bí olórí burúkú, dẹ̀ ń ṣe bí olóṣì. Ọ̀gbẹ́ni gbé ṣánlẹ̀ o. Gbé ṣánlẹ̀. Lọ́wọ́ yìí, Yorùbá gbọ́dọ̀ fohùn ṣọ̀kan. Even àwọn ní tíátà, àwọn fans wọn, most of the list fans. Àwọn fans wọn kọ́ wọn follow wọn ni. When you talk about Aṣíwájú Tinubu, nobody want to hear it. Aṣíwájú ẹ̀ńtẹ́ kẹ́ máa ṣe ní. Lọ́wọ́ tí Aṣíwájú wà. Láti last year, tẹ́mi ti ń pariwo fún yín. Ọwọ́ tí Aṣíwájú wà. Tí èèyàn kan bá bọ́tà tó bá ní Aṣíwájú ọmọ àlè ni. Ọmọ ọkọ dẹ̀ ni kò dẹ̀ ń ṣe ọmọ àlè o. Not pé máa wá gé onítọ̀hún jẹ. I can't call everybody. October 2020. Still fresh in our mind. October 2020. Ó sì fresh in mind wa. Who would like it to get shooting? Yes. Bóyá Aṣíwájú ni, I don't know. Bóyá Aṣíwájú kọ́, I don't know. But all I know ni pé ó ṣẹlẹ̀ ní Lagos State. This is one of the things of him campaign against him. Okay, Jùmọ̀kẹ́ lọ́jọ́ ta.
Èkó ló ti ṣẹlẹ̀. Lot of things. Bámiṣé, you believe by our family Bámiṣé ma dìbò fún APC. Bámiṣé mo tí wọ́n pa nínú BRT. Jọ, so believe by family ma dìbò fún APC. Tí ọmọ wọn ò rí judgment. What are you talking? What are you saying? Tabade wo ada òyìnbó wèrè kalẹ̀. Baba have disappointed us and he refused to apologize to us. Because Baba believe pé Akọgi kò kí ṣe oje. Tí Akọgi ò bá kí ṣe oje, àwọn koríko tó wà lẹ́gbẹ̀ẹ́ tẹ́ bá fà wọ́n wá ṣe omi. If Baba believe pé àwọn lè Akọgi làwọn kò easy. Àwọn òbí wa náà wọ́n sábà bẹ̀ wá tá bá tó máa ṣẹ̀ wá. Wọ́n máa lọ style. Ó yá lọ mẹ́ran nu pọ́ọ̀tù. Ó yá lọ mú kíní ńbẹ̀ yẹn. Ọ̀rọ̀ ojú olójú kọjá kọta. Ó yá lọ style náà fi bẹ̀bẹ̀. Aṣíwájú gan bó ṣe kó burú tó kò wá arrogant sí àwọn èèyàn. Bàbá mọ̀ pé òun ṣe àwọn Yorùbá. Ẹ̀yin koríko tó wà ní ẹgbẹ́ Akọgi bàbá tó yẹ kẹ́ máa ṣe oje fún àwọn èèyàn. Wípé kò dẹ̀ rí bẹ́ẹ̀ o, ọmọ Yorùbá, ẹ ká ṣe wa lẹ́yọ̀ kan, ẹ ká ṣe kíní kan kíní wọn tó yẹ kẹ́ máa canvas àwọn èèyàn. Ẹ rí wọn canvas o. Ẹ ti rí tó ògbòjò tó lọ lọ́wọ́lọ́wọ́ l'Ọ̀ṣun state báyìí nísìn. Àbẹ́ ẹ ti rí báwo èèyàn ṣe ya títí l'Ọ̀ṣun state. Ìyẹn náà ṣì wà ńlẹ̀. Èmi ò ní má bu anybody o. Ṣó tèmi Yorubawuyi, mo fọlọ́run bá bẹ̀ ọ̀rọ̀ ayọ̀ ọ̀rọ̀ tèmi kúrò nínú ọ̀rọ̀. Tí o bá fẹ́ ṣe orí burúkú mọ́ tilẹ̀. Gbẹ̀gìrì lórí rẹ̀ sì má gbé wá bá èmi o. Dá ṣe orí burúkú ẹ̀ síwájú. Àwọn tó wá dẹ̀ mú ẹ́. Mr. Wisdom, are you still there? Ẹ̀yin tẹ́ bá mọ̀, ẹ pé àwọn tó bá mọ̀, kó ètè fi chain sí lọ́rùn. Ọ̀rẹ́ sì, kó tó get started yo, excuse me. Mo he ti bi ṣede ni mi ti jẹun. God bless you. Ọlọ́run nìkan ló lè kó Yorùbá yọ nínú ìwà ìgbọ́n. Yorùbá á ṣe bí ẹni pa àgbọ́n. Ma wo mo sabo wa. Mba wo mo si àwọn youth Yorùbá. All the Yorùbá youth tí wọ́n mọ̀ ọ̀rọ̀ sọ, tí wọ́n bi pa àwọn lè sọ̀rọ̀. Ibi na ma wa. Gbenu e sọ̀hún, ẹlẹ́nu bí ẹnu kiri kan, you are just making money. Ọ̀dẹ̀ ni wọ́n o. Ẹ wo àwọn ọmọ Igbo. Àwọn youth àwọn ọmọ Igbo. Gbogbo wọn ti di comedian nísìn. Gbogbo wọn ti di script maker, biscuit ni. Biscuit maker. Gbogbo wọn ti ní illiterate ni wá. Gbogbo wọn ti dà nísìn. They make script every day. They go online. Kí ló ń lọ, kí ló ń bọ̀. Wọ́n á sọ di iṣẹ́. Hey, obedient family, make sure you share this. Breaking news. Obedient family, make sure you share this. Bọ́lá Ahmed Tinubu, ìdán kìíní kan, wọ́n á sọ di yẹ̀yẹ́. And obedient family will continue to share it. The more they poison people mind against Aṣíwájú yín tẹ́yin jà fún. Lórí bíbí, ẹ lè create platform láti jà fún. The more to ma confuse àwọn èèyàn láti dìbò fún Obi, the more they even make money on the internet. Yet, ẹ̀yin wà mí bí. Awo ti mọ̀ mí kí ló dé báyìí. Ẹ má bínú, a lè tán AC. Àsìkò tútù la wà mọ́ kó tó fọ orí fún mi. The more they make money and they still defend their obedience. Yet, ẹ̀yin ṣe bí ọ̀dẹ̀ ni. Ẹ̀yin kàn ṣe bí ọ̀dẹ̀ ni. Aṣíwájú, èébú lẹ̀ ń bá àwọn èèyàn. You will not see any Igbo. Oh yeah. Ẹ bá mi dárúkọ àwọn Igbo tí wọ́n ṣe script. Kíní kan comedian. Edo baby ẹ mo ti mọ̀ ẹ́ dáadáa. Edo baby, kíní kan baby. Gbogbo àwọn tó ṣe script. Tí wọ́n ṣe yọ ẹ̀hún, tó kà pé fún Obi, àfi ṣé ti rí wọn jọ kankan bọ́ online. Kan wá ní ẹ̀yin Biafra. Kíní kan ni yín o. Ǹjẹ́ ti rí wọn kí wọ́n ṣe bẹ́ẹ̀. Igbo people will never attack Biafra people. Afọ mi lójú nti ẹ. Apa mi. Igbo people tí wọ́n sọ̀rọ̀, tí wọ́n ṣe ti Peter Obi, they never come online láti wá attack àwọn Biafra. Yet ẹ̀yin máa wá sọ online ni every time. Ẹ fẹ́ bú Yorùbá nation. Every time ẹ sọ sí Yorùbá nation, wọ́n fi ṣe yín ni.
ó tún wá ń jẹ̀kùrù kó tán ìwọ kan tó wá kó ń gbọ́n ẹ̀ sáwò ó tún wá ń bú everybody. Atẹnujẹ ló máa ń ṣekú pa èkúté ilé bí àwọn àgbàlagbà ṣe sọ nìyẹn. Àwọn ustasi wa wọ́n ní àtẹnujẹ ló máa ń ṣe ikú pa èkúté ilé. I should stop teaching them what to do. Ó ti late. Ó ti late because Mr. Wisdom came outside. Ó dẹ̀ bá wọn kan sọ̀rọ̀. Sherry first minute wọ́n sì play yẹn. First note yẹn sì run mi nínú. Àwọn ọdẹ pè wá náà pa Yorubawuyi kíní kan casis fire. Yorùbá ni gbogbo wa mo ní ṣe pé láti ilẹ̀ náà. Bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀. Ẹlòmíì mo bẹ́ẹ̀ mo ṣiṣẹ́ fáṣíwájú ni. Àwọn tó dẹ̀ lọ́pọlọ díẹ̀ ni ọ̀tọ̀ ọpọlọ díẹ̀ làwọn yẹn náà ní. Tó tọ́pọlọ máa pè ní nígbà tí mo ti ń pariwo fún wọn yẹn wọ́n á mọ next to do. Àwọn padà sẹ́yìn. Ìwọ kan wá ní ẹnẹsẹ ló ń jà. Ṣé àgbàtà Yorùbá nation ń jà ni wọ́n ní wọ́n tẹ́lẹ̀ apology fún ta ni àní accept apology wọn. Ìkan ní òun bá gbà ọ̀kan lọ sí kóòtù ọlá pé wọn lówó lọ́wọ́ ṣe lówó lọ́wọ́ ni lówó lọ́wọ́ mi ṣe lè gbé yín lọ sí kóòtù ṣe lówó lọ́wọ́ ni lówó lọ́wọ́. Ẹ̀kan ṣe rádaràda. Ẹ wá sọ fún mi Yorùbá ṣọ́gbọ́n làgbọ́n ni àbágọ̀ làgọ̀ ni. Can somebody tell me níbi tí ẹ ti rí àwọn òbí tẹ́rẹ́rẹ́ǹtẹ wèrè mà lórúkọ ti yẹn ṣé Amẹ́ríkà ló wà ní tèmi sàn mi ò pa Amẹ́ríkà ni wèrè ẹ wà jẹ́ pé kò náà sí nlé àwọn òbí tẹ́rẹ́rẹ́ǹtẹ ǹjẹ́ ẹ gbọ́ wípé wọ́n ever bú ẹnìkan lára àwọn Biafra ìwé àwọn Biafra di àwọn kí ló pè wọ́n náà àwọn Yorùbá nation ẹ continue àwọn yẹn ní kí n fi ilẹ̀ kẹ́ continue láti máa abuse ojú yẹn á já wo ojú yẹn á bó imú yẹn á bó ẹnu yẹn á ya ẹ rí pàlàpàlà polo dín ẹ rí láì gbé gíláàsì ṣé ẹ tí rí nǹkan tó lọ ń sìn ẹ tí rí bá àwọn ọmọ Fúlàní bó ṣe ń dì kámpù ẹ tí rí pé Àtíkù ẹ ló ń kà bí Fàtíkù ṣàtìkù ṣe wàhálà tàṣíwájú ń ṣe yìí alẹ́ ẹran ní ẹran fùfù wá jẹ èrí mẹ́ẹ̀ ó ní tẹ́bà wá jẹ́ mẹ́ẹ̀ ni ìjà ló kàn lọ́wọ́ yìí ṣé ìjà ló kàn aṣíwájú kàn lọ́wọ́ yìí she based in America wallahi I don't know ó ti ya wèrè ńsìn ó ti já wèrè òyìnbó ni mo wọ́n ti fọ́ lábẹ́rẹ́ òyìnbó mo bá ó ti nǹkan ó ti sìnrí ìjìbò ẹ lára lẹ́kọ̀ọ́ máa ṣe bí olóṣì I don't know she reside in America kò ṣe bí wèrè ni ṣé tí ìlú bá da àwọn ọmọ wa tó wà ní Libya fi yẹ kó wà ní Libya àwọn ọmọ ń kú sórí omi lójoojúmọ́ làwọn ọmọ ń kú sórí omi wèrè tí ẹ̀rẹ̀kẹ̀rẹ̀ àwọn ọmọ tí ẹ ò sí ní Nàìjíríà tí Nàìjíríà bá dáyà padà lọ sí Nàìjíríà kó lọ máa gbé Nàìjíríà ó lọ gbé Nàìjíríà ó ń gbé Amẹ́ríkà ó wá ń bú àwọn kan so nífẹ̀ẹ́ sí Tinubu wo most ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ fún Tinubu yìí after 2023 election yídà àwọn gbé fún Tinubu o yídà àwọn ò gbé fún o yìí tí Tinubu máa wọlé tó máa fi àṣẹ ṣe èpè fún ló pọ̀ láàrin yín because ẹni Tinubu lára ẹni Tinubu ẹni ni àwọn ọmọ Tinubu àwọn ìyàwó Tinubu àwọn family Tinubu wọn ò ṣe àdúrà fún èpè náà ṣe fún yín ẹni Tinubu lára náà di mọ́ tẹ́ bú àwọn èèyàn di mọ́ tí wọ́n ń gbé tó yẹ kó máa gbé tán gbé síta ẹ ṣe bí olóṣì kíníkà agitator ọ̀dẹ̀ burúkú àṣòṣì máa máa fọ́ fún gbé mu àwáyé má jẹ nìkan òjò wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ àwọn tó ń ṣe àwọn tí wọ́n tó ń ṣe òbí tí wọ́n kà bẹ́ẹ̀ fòbí ọ̀pọ̀ kú wọ́n ń pa wọn nílẹ̀ wọn ǹjẹ́ nǹkan sọ̀rọ̀ wọ́n sọ fún mi àti eléèbó òfò come and tell me fídíò tí mo fi hàn ẹ́ nísìn
Fídíò tí mo fi hàn ilẹ̀ Haúsá lélẹ́yìí Kano State ní. Má kó rí mi gbóná sí ẹ wo wèrè burúkú yìí o. Má kó rí mi gbóná sí ẹ o. Torí o tẹ̀ ní like rárá torí mi bá fi lè gbóná sí ẹ. Mo ń bọ̀ yẹ kí n tún fi hàn yín lẹ́ẹ̀kan sí. Kano ní. Ṣé bàbá ni wọ́n lẹ̀ lókúta yìí? Mama ẹni sùúrù. Ó ní. Ṣé bàbá náà lẹ̀ lókúta yìí? Ẹ wo òkúta ní títì. Wọ́n lẹ̀ títí wọ́n lẹ̀ kọ́ńfọ̀ bàbá. Ṣé bàbá ẹ wo helicopter ni wọ́n lẹ̀ lókúta yìí? Helicopter ni wọ́n lẹ̀ lókúta yìí. Àwọn nìyẹn. Àǹtí oní góòfù. Helicopter ni wọ́n lẹ̀ lókúta. Helicopter ṣé bàbá ni wọ́n lẹ̀ lókúta yìí. Ní Kano nílẹ̀ Haúsá, are we the same thing? Is this an equal right? Do we have equal rights in Nigeria? Ṣé ní equal rights in Nigeria? Àwọn kan lọ sí Ọjọ́ta. Wọ́n campaign. Yorùbá nation la fẹ́. Wọ́n ò mú igi lásán dání. Igi lásán àwọn ọmọ Yorùbá nation wọn ò mú dání tí wọ́n fi ń campaign lọ́jọ́ta wọ́n yìn wọ́n níbọn. Kọ́ńfọ̀ Buhari ṣe rí tí èpè bá fẹ́ pa yín àǹtí onígò títí yóò bá fẹ́ yẹ títí yóò bá fẹ́ rún tí wọ́n fẹ́ làbà fún yín ẹ bọ́ tẹ̀ wá defend lé ní Kano ní on the 30th of January 2023 ni wọ́n ti lẹ̀ Buhari ní bíríkì Arise TV gan gbé. Full video ẹ wà lórí Yorubawuyi platform YouTube. Tí mo gbé picture gbogbo àwọn obìnrin tó ń campaign yẹn sí. Láwọn tó relevant díẹ̀ nu yín ni o, torí wo relevant mi ti ẹ̀ mọ̀ ẹ́. Kí n pàdé ẹ̀gan mi ìdá ẹ̀ mọ̀. Ibẹ̀ ni mo gbé sí. Kí ló dé tí àwọn ọlọ́pàá ẹ jọ̀mọ́ ń bi ẹ̀yin tẹ́ wà lórí tẹ́ ń wò mí náà. Kí ló dé tí àwọn ọlọ́pàá tí wọn ò yìnbọn fún àwọn people yìí? Yes, the lost senses. What mo bi ni pé ẹjọ́ àwọn mala tí wọ́n lé oko mo comfort Buhari. Buhari ni o, president of Nigeria. Tí wọ́n lé oko mo. Kí ló dé tí wọ́n arrest wọn láti on the 30th of January 2023. Kí ló dé tí wọ́n lé oko mo wọn? Wọ́n lé Ṣé èmi àti yín ò ti rí pé animal farm ní Nigeria, where some animals are more important than others. Kí ló tí wọ́n arrest wọn? Kí ló tí wọ́n yìnbọn sí wọn? Wọ́n yìnbọn sí wọn, wọ́n arrest wọn. Kí lẹ yìí rí? Ẹjọ́ yín tẹ́ ń wò mí. Kí lẹ rí, kí lẹ òpó fà? Tí wọ́n ṣe arrest ẹni kankan láti on the 30 láti jẹta. Ó ti di jẹta báyìí ní Nigeria. Láti jẹta, kí ló tí wọ́n arrest ẹni kankan? Kí ló tí wọ́n ò lé oko fún wọn? Kí ló tí wọ́n ò yìnbọn fún wọn? Wọ́n ti tí wọ́n lé oko mọ́ helicopter lókè. Kí wọ́n dẹ̀ yìnbọn sí wọn, ṣé a lè ṣe bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá? Can't you see? Wọ́n ò ní pa Hausa ara wọn. Yorùbá máa pa Yorùbá. One Nigeria, God bless you. Ṣé one Nigeria náà lélẹ̀? Ṣé one Nigeria lélẹ̀ àǹtí onígò? Is this what Nigeria you want us to continue? Níbi tí àwọn kan ti lè lé oko mọ́ president. Tí àmì dẹ̀ ń sá fún wọn. Tí àwọn kan ti wá lè dúró. Tí wọ́n fẹ́ lásán sọ̀rọ̀. Tí ọlọ́pàá lè pa wọ́n. Tí wọ́n lè pa Jùmọ̀kẹ́ lọ́jọ́ta. Tí wọ́n lè pa brother wa yìí. Tí Sunday Igboho ti lè sọ̀rọ̀ tó lè lọ ka mọ́lé. The same country. Tẹ́lẹ̀ wọ́n Nigeria yìí. Ní àwọn kan tí wọ́n lè confide president lóko. Tí wọ́n ṣe nǹkan fún wọn. Wọn ò mú wọn. And you see have Shetima beside Tinubu. Tẹ́lẹ̀ ká dìbò fún.
They will see what people are writing. They will not kill, neither arrest anybody. Because the Hausas have the immunity on their head. The immunity is on them. Yoruba, she every wa bro mo Nigeria. 3 tribes. Hausa, Igbo, Yoruba. Ohun tí Hausa máa ṣe tó máa mú jẹ gbé, tí Yorùbá bá ṣe ó máa yìnbọn pa ni. The same way tí wọ́n pa àwọn ọmọ ní Lekki Toll Gate yín. Tí àwọn ọmọ Igbo bá dá wọn o, wọ́n á dáná sunlé wọn ni. Àrí bí wọ́n ṣe ń sunlé nílẹ̀ Igbo. We are different people. We are even using different laws. Because if it is the same law tó mú àwọn èèyàn kí ẹ lọ pa wọ́n ní Lekki Toll Gate. Kí ẹ lọ pa wọ́n ní Lekki Toll Gate. Law tó mú yín pa wọ́n Lekki Toll Gate. Àwọn ọmọ Nigeria dáadáa tí wọ́n mú flag dání kò sọ́mọ Hausa ń bẹ̀ o, Igbo àti Yorùbá náà ni o. Tí wọ́n mú flag dání, law tó mú yín pa wọ́n Lekki Toll Gate. Law yẹn ò mú wọn. Mú àwọn tí wọ́n lé oko. Mad people everywhere. Àwọn olórí burúkú somebody. Yes. We are not in the same country. This is a different country, for God's sake. A country with 2 different laws. Where àwọn kan ò lè fi ẹnu sọ̀rọ̀, wọ́n á pa wọ́n. Àmọ́ àwọn kan lè lé oko. Ba president, wọ́n dẹ̀ máa fi wọ́n rẹ́, wọ́n máa rẹ́rìn sí wọn. Yet, a tún wọ́n pé omi àdúgbò máa ń tòrò ni, kò kí ń dàrú. Tá bá ṣiṣẹ́ fún Tinubu, tá campaign fún Tinubu, tẹ́mi sọ pé mi ò dìbò fún Tinubu, let me be. Kí n dẹ̀ wà láyé mi, kí máa wò. Ìwọ kan tún wá ní, tọ́n bá bẹ̀ yẹn nígbà. Ta ni ẹ́ tọ́n bẹ̀? Ta ni ẹ́? Who the hell are you? Torí tọ́n bá ń bẹ̀, àwọn ìbánisọ̀ tó kọ́ ń bẹ̀bẹ̀ yẹn, tọ́n bá bẹ̀, ìwọ ò ní gbà, àti tọ́n bá ń tí wọn mọ́gi àwọn olómọ́ tí ẹ̀ mọ́gi tí ẹ máa yẹ ni. Tí n bá gbẹ́ ẹ mú, tí n bá mú ẹ sọ́wọ́, wàá fún ṣòro. Ara ń kan mí o. Ara ń kan mí, ara ń kan gbogbo ọmọ Yorùbá. Ọmọ Yorùbá ọmọ ọkọ, ọmọ Yorùbá ọmọ àtàtà, ara ń kan wá. Kí ló dé tí ó fi tó mú sandini tí ó lè mú geisha? Kí ló dé tí ó fi kan ní kó máa pa àwọn kan, tó fi yẹn ní kó máa pa àwọn kan, kó máa dá àwọn kan sílẹ̀? Gbogbo yín ẹ lè bọ́ta kẹ́ wá sọ̀rọ̀ nípa convoy. Ṣé bá bí amọ ni yín? Wọ́n pa àwọn ní ọjọ́ tanjọ́ wo, ẹ bọ́ta. Kí ẹ lè ṣe ní Lagos State. Táyé ní ká wá sí Lagos State. Ẹ ṣe bí olóṣì. Nígbà tí wọ́n pa àwọn ní ọjọ́ tanjọ́ wo. Now, ó yá. Ẹ bọ́ta, tí bá fẹ́ pé wọ́n Nàìjíríà ní lóòótọ́, tó bá bí yín dáadáa. Tó bá bí yín re. Tí wọ́n bí yín bá ṣe ń jẹ́ ni wọ́n ṣe ń pè yín. Ẹ bọ́ta kẹ́ wá challenge Buhari. Pé kí ló dé tí kò pa àwọn ọmọ tiẹ̀? Ọlọ́pàá tó pa àwọn ọmọ lọ́jọ́ta, ọmọ Yorùbá ni. Ó yẹ bọ́ta. Ayé yín fẹ́ yẹ̀ báyìí. Ẹ̀yin wèrè. Wo ọmọ mi mo ń gbádùn jáná sí ẹ̀. Ayé yín fẹ́ yẹ̀ mọ́ mi lọ́wọ́. Ẹ̀yin wo ó yẹ bọ́ta. Ẹ wá challenge Buhari pé kí ló dé tí Buhari ò pa àwọn ọmọ tiẹ̀? Kí ló dé tí Buhari ò yìnbọn fún àwọn ọmọ tiẹ̀? Kò ní ra gbá fún yín o, ayé yín máa rún ni o. Ayé yín máa yẹ̀ ni. Tí ẹ bá lè bọ́ta, kẹ́ wá bí Buhari. Kí ẹ wá bí Buhari, kí ló dé tí wọn ò yìnbọn fún wọn ní Kánò? Bẹ́ẹ̀ tí ilẹ̀ Yorùbá, ọmọ Yorùbá ló máa gbé ìbọn láì sí pé ó fẹ́ pa òkété láì máa yìnbọn fún ọmọ Yorùbá. Àǹtí, yín tó ń ṣe yẹn ó ń janu ni. Aláyọ̀ kan jam tó, Ọlọ́run ọba kan jam tó kì í. Wọ́n bá bẹ̀ ò ní gbà. Ta ni ẹ́? Ó dà pé wèrè ní súnà ẹ̀. Wèrè lórúkọ àbí ìṣàbórúkọ sàmì ẹ̀. Wọ́n bá bẹ̀ ò ní gbà. Wèrè máa lórúkọ eléyìí kẹ̀. Buhari is rehabilitating terrorists into the military. Ó rehabilitate àwọn apààyàn sínú military, sínú police, sínú everything, sínú navy yín. Ó rehabilitate wọn, ó lọ fún amnesty, ó wá rehabilitate wọn sínú military.
Now, Yoruba elders, Yoruba leaders, Yoruba kings. You think if Buhari, àwọn Hausa, tí wọ́n bá ní Sunday Igboho ẹyọkan long. Tí wọ́n bá ní for quarter of Sunday Igboho, you think they will ọmọ àlè kò nílùú ni. Wọ́n nílé. And àwọn Buhari wọ́n lọ sí Sunday Igboho láìsí ọwọ́ ẹ̀yin Yorùbá ń bẹ̀. Ṣé nígbà tí wọ́n gbogbo náà lẹ́ ń bọ́ta. Sunday Igboho Kútọ́nù, ó ti ń kọ́ French, ó ti ń kọ́ kinní kan, ó ti ń kọ́ French nísìn, ojú yẹn á bó. February 25, anka. Oh, lórí page mi báyìí, every month mo bá yín paste here. February 1st, February 2nd, an bá yín kà. Wọ́n mú mi nínú yín, wọ́n gbé ìdí kalẹ̀ báyìí, wọ́n tó igi sí yín nídìí. Àwọn ọmọ yín wọ́n tutọ́ sí yín lára pé ìyá nígbà tí ìyà ń jẹ àwọn èèyàn báyìí. Wọ́n ló ṣì lẹ́ ń ṣe. Wọ́n ní ẹ fi ohun yín gba tálíkà sílẹ̀, wọ́n lórí búlẹ̀ lẹ́jú sẹ́nu tẹ́ ń jẹ bí iṣu. There is nothing tí ẹ lè ṣe tó lè positive. Ojú yín á bó lágbára Ọlọ́run, ojú yín á bó, wọ́n á run yín ní ìrùnkùn. Ẹ̀dẹ̀ ni gbogbo wa wà yẹn o. Tinubu ń bọ̀ nílé. Tinubu ó ń bọ̀ nílé. Bàbá ti rí tẹ́yìn ò rí. Bàbá ti mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Ó yá àǹtí onígò, àǹtí tó gbọ́n, ẹ wá sọ fún wa. Kí ló yẹ tí Buhari ò fọwọ́ Tinubu sókè? Tọ́ní NEPA múná lọ. Ibi tí Buhari ti lọ campaign fún Tinubu. Bóyá àǹtí yóò ti ẹ̀ pé. Bóyá àǹtí ni ẹ, bóyá màmá ni ẹ, bóyá I don't know who you are. Like orí ẹ ò pé rárá. Tó bá ti wá sọ̀rọ̀, ó ti débú. Ó dẹ̀ ń bú gbé everybody. Wọ́n ní kàn máa wẹ̀, wọ́n ní kàn máa wẹ̀. Wọ́n ní bóyá ò gba abẹ́rẹ́ ẹ̀ pé ni. Wọ́n ní bóyá àgbo ẹ̀ rupa náà ni. Torí tí àgbo ẹ̀ ò bá rupa náà ni ó máa ṣe bí olóṣì tó ń ṣe. Ẹ̀rẹ̀ gbogbo àwọn ọmọ tí wọ́n pa ní ilé Sunday Igboho. Tí wọ́n pa ní Ọjọ́ta. Tí wọ́n pa ní Lekki Toll Gate. Láì mú ìbọn dání. Láì mú àdá dání, láì yìnbọn, láì lẹ̀kọ̀, ó máa bèrè lọ́wọ́ yín. Tí wọn ò dé lè pa àwọn Hausa bẹ́ẹ̀. This is more than enough evidence. Eléyìí kan ti ju evidence lọ báyìí. Wípé we are not the same thing. Kì í ṣe ẹyọkan náà. Ìṣe wa ò papọ̀, ìwà wa ò papọ̀. Àwa ò ní dáyàn dúbẹ̀ ká máa dún wọn lọ́rùn. Ọ̀rọ̀ wa ò papọ̀, mi ìgbà Hausa. Hausa ò gbọ́ Yorùbá. Tinubu ń bọ̀ nílé. Gàrà tó ṣúọ̀ ni. Ọmọ olódò òde ń padà bọ̀. Ó ti sọ fún yín, ó ti ń tọ́. Mo sọ Tinubu ò lé èèyàn. Tinubu ò ní èèyàn kankan lẹ́gbẹ̀ẹ́. Ó fi kókó dó báyìí ní Tinubu wà kò léèyàn. Tó bá gbé èèyàn kan ló dìde ni. Ní Tinubu ń campaign fún ni. Assurance máa wà ní 70%. Bẹ́ẹ̀ Tinubu tó dìde yìí, ẹ̀yin tẹ́ ń campaign fún yín, kò sí assurance. Tó dàbẹ̀ pé ti lose sense yín. Ẹ kàn ń ṣe nǹkan tí ò tọ́. Ẹ kàn ń ṣe everything upside down. Kàtẹ̀wá ní ọ̀dẹ̀ kan play first message Sunday Igboho. Ìgbà Sunday Igboho ń bẹ̀bẹ̀ ẹni kan máa ṣe kíní kan. Kàtẹ̀wá sọ pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Which of tí mo mọ̀ kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Bàbá ti ṣe first message láti jọ wò. Kí aṣúrù kan tó wá lọ play ẹ̀. Kí aṣúrù ayẹ́pà kánù kan ó tó wá lọ play ẹ̀. Ó ní ẹ̀ẹ̀kan lọ́mọ ẹni bàbá láti bú ẹ kó bú yàrá ìyá wọn ìjà láyà ẹ̀ wọ́n mọ̀ òṣì burúkú yìí. Everybody wá ti bú ẹ kó bú yàrá ìyá wọn ni má bù sí kíní kan má bù Sunday Igboho. You think àbí wèrè lórúkọ súnà ẹ̀ ni? Àbí tí wọ́n ta tó bá bí ẹ̀rẹ́ tó bá bí ìjà ẹ̀ ni mo sọ tó bá bí ìjà ẹ̀ kò jáde fún mi lọ́tẹ̀ yìí. Ó dẹ̀ pé nǹkan tí wọ́n tẹ̀ sí ẹ lórí ibi tó lọ ó ń yí ẹ lórí àbí. Mo tí wọ́n ta sí ẹ lórí ọpọlọ níbi tó lọ ó ń yí ẹ lórí tó bá bí ẹ̀rẹ́. Wọ́n túlé ọmọ dalérú ìgbà tí àǹtí ẹ̀ tó ń kó fẹ́ jọ́kì náà nà mo ń bù yẹn. Tí yẹn kó fẹ́ tó pẹ̀lú nílò tí jọ́kì náà nà mo ń bù yẹn. Mo sọ fún yẹn pé ó ti burú jù kíní kan àṣẹ ọkọ ni ẹ́.
o lọ play first message oṣì. I know because of me ló ṣe play. Torí mi ni mo jáde fún wọn gbà yẹn. E baba ti sọ ko test wọn lójú yama yama àbí wèrè làwọn tó ní ẹ. Àbí bí tó lọ ẹ ti jẹ́ kó rí ẹ jí ni. Ìwọ ọkọ jáde jati ọmọ àlè ọdọọdọ yìí. Ta ló rẹ kó lọ bá wọn bẹ̀bẹ̀. Ta ló rẹ ṣe kó lọ bá wọn bẹ̀bẹ̀. Even K1 ó ti ń campaign. Even Bọ́lá Tinubu ó ti sọ pé revolution ló máa gbẹ̀yìn kíní. Bọ́lá Tinubu ti ní kó tó wà lójú ọpọ́n. K1 ti sọ pé ẹ má fi gígójú olóore, ó wá kàn wá o wọ́n wá ń ṣẹlẹ̀ yàmẹ̀yà. Ó wá kàn wá o wọ́n wá ń ṣẹlẹ̀ yàmẹ̀yà kò má dá. Ẹ má fi gígójú olóore. Kí ló kù tó fẹ́ gbà? Kí ló kù? Àwọn tó pẹ́ lábòsí. Alábòsí kò ráyé wá. Ó fẹ́ dáńbí, ó fẹ́ dá lọ́hùn. Ó máa padà tẹ́ káàkiri ni. Tó bá rò pé èmi Yorubawuyi, ó lè fi mí ta yín. Àkọ́kọ́ tó fi mí ta yín, ó mọ̀ kọ́tẹ́ tí mo ṣe ń wẹ̀. Àwọn àgbàlagbà ti pè mí pé Yorubawuyi, kíní kan, ẹ filẹ̀. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì tí mo ṣe ń wẹ̀ ni wípé mo bring ara mi low to your standard. Láti pè ẹ́ sí àkíyèsí ní ọ̀nà tí mo mọ̀ pé mo fi lè pè ẹ́ ṣàkíyèsí. Mo pè ẹ́ pé kó má sọnù ní ọ̀nà gẹ́gẹ́ bí abiyamọ tèmi. Pé tó bá jẹ́ ọmọ ṣé ó lè bí mi ni. Yorubawuyi ṣe lè bí mi ni. Orí ìyá ẹ̀ ò dáa. Orí ìyá tó bí ẹ̀ ò dáa. Tó bá jẹ́ ṣe Yorùbá nation. Subhanallah. Tó bá ti jọ fìdí gbòdì pé àṣẹ Yorùbá nation. Ohun tó yẹ kí n fi ẹ́ sílẹ̀ ń gba ènìyàn pé tó bá ní kí ló dé, má ní mo pè ṣàkíyèsí. Àwọn ọmọ mi máa bi mí pé mọ́mì ṣẹ́yìn lẹ́bi tó yẹ kẹ́ pè ṣàkíyèsí. November 27, 2022 ló ṣe show of shame ẹ. November 27, 2022 ó ríngì lórí mi. Èmi ò kí ṣàbí àwọn tí ò dá tó máa ra burú síyàn. Bẹ́ẹ̀ tó bá bí pé ó tún máa sọ ẹni jagbajagba lẹ́nu. Wàlẹ́ àwọn blogger máa jẹun wọ́n máa yó. Oh, àwọn blogger wọ́n máa jẹun wọ́n máa yó. Tí n bá ń sùn, tí n bá jítọ̀, máa ṣe show fún ẹ. Tí n bá lọ yàgbẹ́, máa ṣe show fún ẹ. Tí n bá wà bí iṣẹ́, máa torí ẹ̀ pé mo lọlé, máa ṣe show fún ẹ. Tí n bá wà ní mọ́tò, máa ṣe show fún ẹ. Tí n bá wọ train, máa ṣe show fún ẹ. Tí n bá wà ní mọ́tò tèmi, máa ṣe show fún ẹ. Mo lè ṣe show mẹ́wàá fún ẹ lójúmọ́. Tó bá àwọn blogger kan máa jẹun lọ, máa make ẹ popular, wà relevant lọ́nà tó like. Máa ṣe show, gbogbo ọmọ máa fi máa ṣe show fún ẹ. So just day your day. Tó bá fẹ́ bẹ̀bẹ̀, lọ bẹ̀bẹ̀. Gbogbo àwọn tá ń sọ yìí, ọmọ wọn ò sí Nàìjíríà, gbogbo wọn ti kọ́ ọmọ wọn lọ sí ìlú òyìnbó. Orí Afis tó wá comment nísìn. Pàtàkì àlàyé fún Afis nísìn. Ṣé pé Afis dákẹ́ ẹnu ẹ̀. Afis ò lè comment mí mọ̀. Torí pé òótọ́ ọ̀rọ̀ là ń sọ. Ẹ má jẹ́ abára wa jà. Ẹ má jẹ́ ká fa wàhálà. Kó ní ká kú dúró lọ́wọ́ ààrẹ. February ó ń bá everybody lẹ́rù. Àwọn pastor ti rí iná kò ní selection. Revolution ló máa wà. Àwọn kan ní ológun máa gbàjọba. Àti revolution. Àti ológun gbàjọba. Ológun máa gbàjọba nísìn. Ta ló wà nínú ológun? Àwọn top rank officer. Àwọn náà wà ń bẹ̀. Àwọn ọmọ Gàmbàrí. Èwo ni wọ́n ṣe náà tó favor wa? Èwo ló pay wa? Tí Tinubu bá wọlé, àfi kí Ọbásanjọ́ sá lọ. Igbó àtú. Kí Ọbásanjọ́ kó sá lọ tèfètèfè. Ọmọ Yorùbá l'Ọbásanjọ́ gẹ́gẹ́ bọ́n claim. Tí Obi bá wọlé, àbí Àtíkù wọlé, àfi kí Tinubu sá lọ. Èwo ló wá pay wa? Èwo la ṣe? Èwo ló wọlé nínú wọn tó pay wa? Shettima ní lẹ́gbẹ̀ẹ́ Tinubu. Any campaign tó bá lọ, Shettima. A ní kókókókó ní tí ẹ máa bẹ́ APC.
APC ẹjọ́ ẹ bá wa bẹ̀ kí lórúkọ ẹ̀yin vice president yín ẹni kó máa rẹ́rìn díẹ̀díẹ̀ àbó ó máa mú gbórí bẹ́rì kó tó jáde ni ẹ bá wa bẹ̀ vice president yín kó máa rẹ́rìn díẹ̀díẹ̀ Atiku ọmọ Gàmbàrí Monday ló sọ pé Monday jẹta on the 30th ni wọ́n sọ pé yọ Buhari kò lóyè nítorí pé 2019 wọ́n Atiku ló wọlé ńgbà yẹn God bless you kò sí ẹni tó lè wọlé nínú wọn tó lè pè ọmọ Yorùbá because poison ẹni tó kú sí bàbá lẹ́gbẹ̀ẹ́ yìí má jèlé burúkú ẹ rójú ẹ̀yin ní kàǹpé kò ní rẹ́rìn bó sọ̀rọ̀ kò ní rẹ́rìn bó ṣe lè á lè kókókókókó ní bí ojú adó fùrọ̀ yẹlẹ ní ká dìbò fún àdẹ̀bá èmi Yorùbáwùyí mi bá yín jà ẹ fẹ́ dìbò fáṣíwájú ẹ lọ dìbò fún ẹ bá dìbò fáṣíwájú aṣẹ́yìn sùndókàn mi kí ló ń pa yín lẹ́rìn ẹ bá dìbò fáṣẹ́yìn kò sí nǹkan tó kàn mí á lẹ́jú níbẹ̀ tó sọ́pá ẹ mọ̀ sí ìsọ́nu BRT ó bá lẹ́jú níbẹ̀ tó sọ́ ìsọ́ BRT pa ni ìbẹ̀dẹ̀ bá yín jà kò sí nǹkan tó kàn mí kàn yín àwọn kan máa fi èmi pa wàhálà èmi ò ní gbà o èmi ò ní gbà kó máa tẹ̀fẹ̀ láíláí mi tí ẹ lè gbà yín èmi ò ní gbà kó máa fẹ́ mi pa o ó ti gbọ́ Mr. kí lórúkọ ẹ̀ Mr. Wisdom tó bá wà lójú kínní ẹ pé àǹtí Ṣúkùdì àǹtí onígbò àgbákò ẹ pé wọ́n o constant of me o èmi ò péjọ wọn kọ́ o ẹgbẹ́ tó rẹ́rìn yẹn ẹ̀yin tẹ̀tẹ̀ ẹ̀rín kínní tí bá mú yín ẹ̀ní láìkẹ́ ẹ kó ra yín síwájú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa pín ètò yìí kó bá wa kan àwọn àǹtí Ṣúkùdì kó bá wa kàn wọ́n kó má dọ́dọ̀ tèmi and èmi sọ pé àwọn Yorùbá nation tó kù bóyá àwọn all agitators Yorùbá nation èmi ò mọ̀ o wọ́n lè máa bẹ àǹtí o wọ́n náà ṣapology àwọn lè máa ṣapology ẹ bá mi sọ fún wọn pé Yorubawuyi one woman battalion APC fights bad luck PDP fights bad luck Labour Party fights bad luck bad luck gẹ́gẹ́ wọn ẹ bá mi sọ fún àǹtí onígò wípé àwọn Yorùbá nation agitators tó kù àwọn ni wọ́n tẹ́dà apology èmi Yorubawuyi one woman battalion ni mí ọmọ yẹn kan bí worldwide èmi ò tender apology o mi ò share anybody so why would I tender any apology why apology for what kí ni for apology tí mo fẹ́ tender ẹ wo ẹ ṣọ́ agbárí yín o àǹtí bóyá àǹtí ni yín àbí mọ̀mí ni yín àbí because mi fẹ́ ṣe mọ́mí àbí dáàdì fẹ́ yàn ọkàn nu yín Yorùbá ní tiwa ọmọ Yorùbá là wà táwa ń sọ ni pé nígbà kan fi Tinubu cascos the earlier the better kí Tinubu di ẹrù ẹ̀ ọmọ olódò dẹ palẹ̀ mọ́ ẹrù ẹ̀ mọ́ bọ̀ nlé mi dẹ̀ mọ́ orí tí mo fẹ́ mi ti á mọ́ orí kọ you just join now ẹ lọ wo láti bẹ̀rẹ̀ ẹ lọ wo láti bẹ̀rẹ̀ o àwọn APC wọ́n ní Yorùbá nation tender apology sáwọn Ọlọ́run lè gba apology wọn èmi apologize ó dàbẹ̀ ni pé ó dàpẹ́ ẹ̀mẹ́ tó ń jẹ́ Yorubawuyi apologize fún ta ni máa fún apology yẹn ta ni nítorí pé mi ò mọ̀ yàn bẹ̀ ó ní mi ṣe kí n búyàn mi ìmẹ̀bẹ̀ bẹ̀ ó ní mi ṣe láìkí máa búyàn ẹ wá ṣe ẹ̀yin kábíyèsí kinní kan tẹ́yìn bá ń bú àwọn èèyàn tó ń ṣe jaga rọ̀dí jaga kinní kan lèmi ò ṣe ń sọ because mi fẹ́ at the end of the day kí wọ́n ní Yorubawuyi wá lọ kúnlẹ̀ kó lọ bẹ̀bẹ̀ ká má rí o àwọn kan ti play ohun Sunday Igboho tó fi ṣe apology pé tó sọ pé ẹ̀yin èèyàn ẹ má fọwọ́ kàn mí jà o ẹ má ọmọ àlè yẹn torí tèmi wá lọ play ẹni tó bá ti bú Shettima said he will be in charge of security in Nigeria.
Shetima said in a press interview that it will be in charge of security without the president derogating that to him. Even the president has never said that to him. Okay, Shetima wo ló máa di pé ló máa wà ní charge security o. Wọ́n wá ní Apollo màámi ó yà mí lẹ́yìn ṣe ń wọlé ni. Kò ní da fápọ́lá oh. So mo like àwọn ìyá mi tó bá ń gbá lórí wọn yìí. Wọ́n ní rárá o apology bá wo àbúrò. Kò ní da fún wọn. Dáṣojú wọn kò fún wọn tán máa tẹ̀ sí ẹ lójú yàmá jákujàku máa tẹ̀ sí ẹ lójú ayọ̀gò ojú ẹ àwọn oníṣẹ́ apology fún ẹ àwọn Yorùbá nation tó kù àwọn agitators tó kù ẹ bá mi share fídíò yìí YouTube ní Facebook ní YouTube tó bá ti subscribe sí YouTube channel mi bá mi subscribe síbẹ̀ ẹ máa rí ìran wo ńbẹ̀ àwọn nǹkan méjì jẹ́ pé ẹ lè 10 minutes 5 minutes 8 minutes ẹ máa rí lórí YouTube mi mo ń ṣe síbẹ̀ irú àwọn àti apology yìí náà sì mo ti ṣe fídíò bóyá 8 minutes about many minutes ni tí mo fi sọ apology yẹn ó wà ńbẹ̀ àdí máa jókòó sórí Facebook máa jókòó 1 hour 2 hours èmi ò kò sáyè yẹn apology ní gba apology yín Yorùbá ẹjọ́ ẹ̀kọ́ wàláhì ẹjọ́ ẹ̀kọ́ rárá kò kí ń ṣe ẹjọ́ ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀nà ti clear o Yorùbá nation now Yorùbá nation now Yorùbá nation no going back go back ẹ máa ya wèrè yín síwájú ẹ máa lọ dìbò yín ní kẹ́ má dìbò dì í lọ́wọ́ mú ní kẹ́ má dìbò ní kẹ́ má ṣe tẹ́fẹ́ ṣe èmi Yorubawuyi o èmi ò apologize no going back from UAE o no going back ni o agbọ́dọ̀ bọ́ lóko ẹrú enough of this na gbọ́dọ̀ bọ́ lóko ẹrú yìí ti pọ̀ jù na ìyà yìí pọ̀ ìyà yìí tó gẹ́ ìyà yìí pọ̀ ẹ báyìí kí wọ́n pa wá tán àwọn Fúlàní wọn àwọn ọmọ Haúsá wá ń ju òkò fún convoy Buhari wọ́n ba go títì jẹ́ yet kò sí arrest kò sí wọn yìnbọn sí wọn tá bá ti wá sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá ẹni kan lọ pa wá ni tó bá wá pa wá tán ẹ̀yin Yorùbá ẹ̀yin abiyamọ ẹdẹ pé ẹ̀yin labiyamọ ẹ wá sọ online wọ́n ṣe bẹ̀rẹ̀ wọ́n pa ṣégejège sí yín lára wọ́n pa ṣégejège sí yín lára ṣe bẹ́ẹ̀ ti rí fídíò náà ṣe kan pa wọ́n lẹ̀ Haúsá ẹ kọ́ make any arrest wọ́n lè make arrest nítorí pé àwọn ọmọ tó ń ní ìlú nìyẹn no everybody can no going back God bless you wọ́n lè make any arrest but àwọn náà ní ìlú Yorùbá ò jẹ́ anything Yorùbá is nothing ní Nigeria and if we are nothing we want to be everything nílẹ̀ tiwa ọmọ olódòdẹ máa padà bọ̀ nílé o Tinubu Àkànbí ọmọ olódòdẹ wọ́n ni mo rí bá sọ̀rọ̀ so àwọn tó ń pariwo yàwọn ẹ̀kọ́ rántí ni o Àkànbí ọmọ olódòdẹ ìwọ ni mo bá sọ mi ò dẹ̀ bẹ́ẹ̀ o kọ́ máa ní wọ́n ń bẹ Tinubu kó padà wálé Tinubu èmi ò bẹ́ẹ̀ o it's just an advice to you tó bá wọn kò gbà ni tó bá wọn kò má gbà èmi ò bẹ́ẹ̀ o Tinubu mi ò bẹ́ẹ̀ but I believe pé tó máa pí ẹ̀ ni pé kó máa darí bọ̀ nílé ilé bàbá wọn ò kí ń bọmọ lẹ́rù kó darí wálé I am not begging I am not pleading o mo kàn sọ fún ẹ pé ohun tó lè pí ẹ Àkànbí ọmọ olódòdẹ ni pé kó padà kó máa bọ̀ nílé because Yorùbá nation táwa wà yìí wọ́n bá pè ní online nation wọ́n bá pè kí ló tún máa pè Yorùbá nation náà online nation fẹnu Wugate nation fẹnu gba nation wọ́n kò kíní kan kíní kan nation gbogbo ó lè pé o morning tèmi sàn bàbá tí mo post ń gbà yẹn ni tí ẹnu ẹ dàbí òbò màálù yẹn jẹ́ ń fi hàn ẹ́ tèmi sàn morning ẹrú ló ń ṣe ní ìlú tó wà wo tó ti rẹ́ tó ò ní ó ti rí tèmi sàn ẹni tó ń dá lóhùn tó ti rẹ́nu ẹ̀ ẹlẹ́nu bí òbò màálù ó ti rẹ́nu ẹ̀ ṣe rí ó ní ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ èèyàn ọmọ kékeré ni o tó ń bá ṣerú o olórí burúkú bá ó bá àràbó ya fọ́tò inú ẹ̀ ń dùn ẹwẹ́nu ọmọ amùṣùà nìyá ẹ̀ ṣe bẹ́ẹ̀ tí rí bó ṣe rí ó ní mo post níjọ́ yẹn bó ṣe wà yẹn kò lè kúrò lórí péèjì mi ó ní
ẹ lọ dìbò. Wèrè ni. Yorùbá ẹ lọ dìbò fún Tinubu. Wẹ̀yìn. Ẹ lọ dìbò fún Tinubu. Ẹ lọ dìbò fún Tinubu. Ẹ̀mẹ́ta ni mo sọ. Election ti dé tán. Election kù 25 days. Ẹ lọ dìbò yan Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Everything is very nice and you enjoy the UAE, but how about Nigeria? And the politics weather? Yeah, the weather is cool right now, so everywhere is calm. Olórí búkú náà bá sọ̀rọ̀ yìí sìn. Getting ready for the federal election, the presidential election coming up next year, next month rather in Nigeria. Ṣé ti pọ̀ ti ní dementia? Ṣé pé mayor ọmọ Ìjẹ̀ṣà ti ní dementia? Mayor ọmọ Ìjẹ̀ṣà ṣé pé ti ní dementia? Ó ní election, ó ṣe video ní January 16. Ó ní January 16 ló ṣe. January 16. Ó ní election is coming up. January 16, 2023 ló ṣe video. Ó ní election is coming up in next year. Olóṣì de pé UAE ló wà o. Òun àti bí 19 boys ni wọ́n jọ sùn yàrá kan náà o. Òun àti bí èèyàn 19 ni wọ́n jọ sùn yàrá kan náà. Ẹlẹ́dì ẹ̀gbẹ́tẹ̀ náà ń gbé ẹlẹ́dì bẹ̀rẹ̀tẹ̀ náà ń bú eléri bú ọmọ òfò. Ẹ bá mi fún jẹ, ẹ bá mi fún ẹlẹ́nu bí òbò màálù, ẹlẹ́nu ṣútì, ẹlẹ́nu ṣíboríbo, ṣípọ̀npọ̀n, ẹlẹ́nu bí àkísà ẹ̀là. Ẹlẹ́nu bí àkísà ẹ̀là. Ó dàbí kó mi fà kó oṣù rẹ̀ kó fi gbá ní ẹnu. Ó lò ṣẹlẹ́nu ṣíboríbo, mi ní blọ́ọ̀kù ẹ̀. Mi ní blọ́ọ̀kù ẹ̀. Tó máa kú ló máa kú mi. Pé máa blọ́ọ̀kù ẹ̀ yẹn, Mayor ọmọ Ìjẹ̀ṣà, mi ní blọ́ọ̀kù ẹ̀. Àǹtí ẹ̀ láti Ìjẹ̀ṣà náà, òun náà ń ṣorí burúkú ni. Mi ní blọ́ọ̀kù ẹ̀. Mayor ọmọ Ìjẹ̀ṣà, wàláì mi ní blọ́ọ̀kù ẹ̀. Ó ti overstay ní UAE, wèrè oríwèé ṣiṣẹ́. Ó ti overstay ní UAE, ó ti wà frustrated. UAE tó yẹ pé tẹ́ bá ti jí láàárọ̀ báyìí, ẹ máa lẹ́ra yín kalẹ̀ ni. Àwọn brothers wa, àwọn sisters wa tí wọ́n wà tó wà ní UAE. Yorubawuyi, iṣẹ́ la wá káàkiri. Wọ́n á jí látàrí àwọn lọ lẹ́ra wọn kalẹ̀ sí bus stop. Wọ́n máa wá iṣẹ́ tí wọ́n máa ṣe jẹun. Wọ́n máa wá iṣẹ́ tó máa ti tìbẹ́nu. Ṣé ìlú dá lẹ́yìn sá lọ sí UAE? Ṣé ìlú dá lẹ́yìn wà ní Amẹ́ríkà? Why tí a ò lè padà sí ìlú tiwa ká build ìlú wa? Ẹlẹ́nu ṣí pọ́npọ́n. Ẹlẹ́nu ṣí boríbòtì. Mo ti pé oyèṣẹ́ dé ni tó bá ti dé bá cause nuisance mo ti mọ̀. Oyèṣẹ́ dé ni kó lọ bí tí àwọn Haúsá tí wọ́n ti ń lé o mo ń bọ̀. Ẹ jẹ́ fi ẹlẹ́nu ṣí borí. Ẹlẹ́nu ṣí borí, ṣí pọ́npọ́n, ṣí borí. Mayor ọmọ Ìjẹ̀ṣà ṣí borí, ṣí pọ́npọ́n. Ẹ jẹ́ kí n fi hàn. Kí n fi hàn wèrè kó wá defend ẹ̀. Wá defend eléyìí o. Mayor ọmọ Ìjẹ̀ṣà bọ́ ọmọ wèrè wo ló pera ẹ. Kó wá defend ẹ̀ fún mi. I defend èpè ló máa pa ẹ́. Ẹlẹ́nu ṣí borí. Ẹlẹ́nu ṣí pọ́npọ́n, ṣí borí, ṣí pọ́npọ́n. Mayor ọmọ Ìjẹ̀ṣà ṣí borí, ṣí pọ́npọ́n. Òṣìpàlàbà, ṣípàbópàbó. Mayor ọmọ Ìjẹ̀ṣà. Ẹlẹ́nu ṣí borí, ṣí pọ́npọ́n, ṣí borí, ṣí pọ́npọ́n. Mayor ọmọ Ìjẹ̀ṣà ṣó wà ń bẹ̀. Wo. Àwọn Haúsá ni wọ́n ń lẹ òkúta mọ́ kọ́ńfọ̀ Buhari. Ó ní Mayor ọmọ Ìjẹ̀ṣà. Ṣó ti rí? Kọ́ńfọ̀ Buhari ni wọ́n ń lẹ̀ ní òkúta yẹn. And no arrest was made. Wọ́n arrest wọn ò pa wọ́n. Ṣé àwọn family ẹ ní Ìjẹ̀ṣà tó lè ṣe wé ilé kó má ti pa wọ́n? Mayor ọmọ Ìjẹ̀ṣà, come and answer this question. Sorry wọn, come and defend this. Ya máa jẹ ìwọ sí ẹ máa tẹ̀ ni. Ó ní helicopter Buhari wọ́n ń lẹ̀ lókúta yẹn. Helicopter Buhari. Ẹlẹ́nu ṣí borí, ṣí pọ́npọ́n. Ẹ̀yin fáǹsì mi ẹ bá lọ bá yẹn jàre ìyẹn wo ìyẹn wèrè nìyẹn. Ẹlẹ́nu ṣí pọ́npọ́n, ṣí borí. Ṣí borí, ṣí pọ́npọ́n. Ṣé eléyìí lè ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá? Ẹlẹ́nu ṣí borí borí. Ṣé eléyìí lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá? Kọ́ má ti pa gbogbo wa tán. Ṣé wọ́n Nàìjíríà lélẹ́yìí? Mayor ọmọ Ìjẹ̀ṣà, ṣé wọ́n Nàìjíríà ní? Buhari náà lóko yìí o.
Buhari ni wọ́n lẹ̀ ní òkúta yìí. And nothing has been happened. Wọ́n ò arrest ẹni kankan, wọ́n ò yìnbọn fún wọn òkúta ńláńlá tí wọ́n lẹ̀ mọ́ Buhari. Gbogbo ṣé bàbá gbogbo kan fọ́ ilẹ̀ ni wọ́n bá ìjẹ́ tó ti rí wọn. Màmá ẹni sùúrù màmá tó mọ́wọ́ lọ́wọ́. Helicopter ni wọ́n lẹ̀ lókúta yìí. Ó ní helicopter ni wọ́n lẹ̀ lókúta yẹn on the 30 ìjẹta 30th of January. 30th of January 2023 ìjẹta ní eléyìí happen ní Kano. Ohun tó tèmi wá ń bí ẹ̀sìn Mayor ọmọ Ìjẹ̀ṣà. Ohun tí mo bí ẹni pé kí ló dé tí wọ́n arrest àwọn people yìí. You say we want one Nigeria la fẹ́ UAE tó wà yẹn Hausa mélòó ló wà ńbẹ̀ ọdẹ Ṣùgámù Mayor ọmọ Ìjẹ̀ṣà ọdẹ ẹlẹ́nu bí òbò màálù. Èèyàn mélòó lórí sí wọ́n tó wọ́n arrest ńbẹ̀ yẹn ta lórí sí wọ́n pa ńbẹ̀ yẹn ṣé a lè ṣe bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá. Ẹ̀yin fáǹsì ẹ má lọ bá Ṣíborí o ẹ bá pẹ́ bá Ṣíborí ó bọ́ kó máa kó ṣìràn yẹn polo òṣìràn la rẹ̀ ó ti overstay ní UAE kò rówó tó máa fi wálé kò rí ọ̀kan mú lọ́hùn. Ṣé wọ́n lè pa ọmọ wọ́n yẹ pa ọmọ Nàìjíríà ṣé wọ́n lè pa ọmọ ní ọmọ UAE bẹ́ẹ̀ yẹn ọ̀dẹ̀ ẹlẹ́nu bí nǹkan burúkú bí àkísà yẹn là. Mo ti ní mi ní block mi dẹ̀ ní block ẹ̀ wàláì mi ní block ẹ̀ mo máa ń comment ẹ̀ dáadáa mi ò ní block ẹ̀ ni ó kàn wọ́n mi kí tún fi ẹ́ sáré ṣeré lọ́sàn-án yìí ni àbí láàárọ̀ yìí. olè ní Mayor olè ó fẹ́ lára owó tí Tinubu ń pè àṣírí Mayor ti tú o ẹ mọ̀ nǹkan tó fẹ́ ni ẹ mọ̀ pé búlíọ̀nù fàn tó wọ bọ́dí lọ́nù bàbá Tinubu ní búlíọ̀nù fàn nìyẹn wọ́n ní ó miss road ni Mayor ọmọ Ìjẹ̀ṣà ó ṣe cleansing bóyá wọ́n lè gbé búlíọ̀nù fàn wá sílé ẹ̀ irọ́ ti ẹ̀ bá ẹ kí búlíọ̀nù fàn tó rìn láti Nàìjíríà dé UAE tó wà yẹn wàhálà àwọn ọmọ ayé wọ́n ti bo búlíọ̀nù fàn lójú ọ̀nà wọ́n ti ṣe aṣíá wọ́n á yọ ọ̀bẹ àtàdá ti búlíọ̀nù fàn ní ọmọ akógun tó wà nú ẹ̀ ọ̀dẹ̀. Mayor ọmọ Ìjẹ̀ṣà wọ́n yẹ fẹ́ nu òṣì kó bẹ́ẹ̀ sí nìyẹn ẹ mú sí ẹ ti kó bẹ́ẹ̀ mú sí nísìn kọ́ lọ́mọ ẹ̀ka kó báyìí kó má di wàhálà fún ẹ̀yin wèrè. Tí o ti ní sọ tó wá forí ẹ̀ gbèpè ó làwọn èèyàn ṣe ara ń kun àwọn èèyàn Mayor ọmọ Ìjẹ̀ṣà ara ń kun àwọn èèyàn ebi ń pa àwọn èèyàn wòyá yìí sìn máa gbọ́ mi nífẹ̀ẹ́ wọ́n mú owó lọ́wọ́. Èmi ọmọ pé ìyá tó máa mú owó lọ́wọ́ kọ́ mọ́ torí ti rà mo fẹ́ ra ta ládùúgbò wa níjẹta ẹ̀ẹ̀mẹ́ta mú kò yí ní alákàwọn ò fún mi. Ìní ẹ fi ń sanwó fáwọn. Àwọn náà sì mú wá fẹ́yìn. Ọmọ ni ẹ sì mú wá. Kọ̀jọ́jọ́ ọ̀tá o. Ìlú òdùn. Ìlú òdùn. Gbogbo àwọn èèyàn wa bá ṣe ń ná owó tí ń yẹ fún wa wọn ò gbà rárá lọ́wọ́ wa. Gbogbo oníṣẹ́ ọwọ́ owó tí ń yẹ fún wa wọn owó tí ń yẹ fún wa. Ṣùgbọ́n ìlú òdùn gbogbo táwọn yàrá àtọwà Nàìjíríà sọ wọ́n ní ìlú òdùn àwọn òtà ibi ń pa àwọn èèyàn wọ́n mú owó lọ́wọ́ wọn rí nǹkan fi rà àwọn ilẹ̀ Haúsá sì jẹ́ wọ́n complain pa fẹ́ change owó wọn ò lè complain ni àwọn tí wọ́n gbọ́n tí wọ́n ti bá àwọn ọmọ wọn change owó kó tó announce date why is ká bá ṣe bí olóṣì bí tin ká bá ṣe bí wèrè bí tin kò possible it's not possible Mayor ọmọ Ìjẹ̀ṣà bí kí ló pe ra no possible ẹ wò ẹ kí fẹ́lẹ́ last one kí tó máa lọ because mo ṣe tán sìn fẹ́ lọ sùn ń bọ̀ dọ́tà ìfowó kan hàn yín tí wèrè Mayor ọmọ Ìjẹ̀ṣà pé orí wọn ò pé ọmọ òṣì wo Mayor ṣé ìlú lélẹ̀ owó ni owó lélẹ̀ tó ti rí Mayor owó ni mo fi hàn yẹn ó yá wá sọ fún mi owó yẹn sìn àpẹẹrẹ ló ti wá
Àpótá ni owó yẹn tí wá tí mo fi wọ́n yẹn sí owó tó ti bàjẹ́ yẹn. Wọ́n dẹ̀ ní mú ẹnìkan kan. God bless you. Àwọn tó wà Nàìjíríà ló máa ka comment wọn o. Oníkálukú ń ṣépè fún ẹni. Ebi ń pa àwọn tó wà Nàìjíríà. Ìwọ wà lá abroad. Ó rí tọwọ́ kọ́bọ̀. Bó jẹ oúnjẹ. Kó yẹ kó tẹ̀ sí hustle náà ni. Bó jẹ oúnjẹ, ó ń fi sí ẹnu. Ẹlòmíì wà Nàìjíríà ńsìn láti àárọ̀ di sin. Láti àárọ̀ àná di sin kò tíì jẹun. Wọn ì tíì jẹun. Èpè làwọn ará Nàìjíríà ń ṣe fún yẹn sìn. Tó dà kó jí láwọn kùtùkùtù ayé ẹ̀. Please, I cannot give you his number. Whatever you can for your number, I cannot give you his number. So you put down your share phone. People are even going to the extent of asking for your number. Can't ti ẹ pé, can't ṣàdúrà fún ẹ. Ara ń kun àwọn èèyàn. Ebi ń pàlú, ìyà ń jẹ àwọn èèyàn. Iná súnmọ́ wá dúró. Bí mo ṣe mi ò pupa, wá sọ mí di pupa, èèyàn dúdú ni. Èèyàn dúdú ni mi má sọ mí di pupa iná. Wọ́n ní wo mi ọmọ Ìjẹ̀ṣà jẹ́ kó rí ẹ pé o ẹ̀yin tèmi ẹjọ́ ní jù báyìí lọ àti kúlíkúlí tó ní wọ́n ń bẹ̀ ohun èmi ò bẹ̀ o àwọn Yorùbá nation tó kù lè máa bẹ̀ èmi Yorubawuyi mi ò bẹ̀ rárá mi dẹ̀ lè bẹ̀ anybody mi ò lè bẹ̀ tó bá ṣe wèrè akọmọ máa fi ẹ́ pa ni ẹ̀yin rere dédé God bless you. Maybe you want to advise advice here. Ṣùgbọ́n mi ọmọ Ìjẹ̀ṣà wọ́n ní wọ́n rí 24/7 electricity lò ó ń gba benefit lọ́dọ̀ government wọ́n kí ẹ̀ fún ẹ ó wá support káwọn dúró Nàìjíríà sórí èpè tó ń forí ẹgbà mayor sórí èpè tó ń forí ẹgbà now you get your head ìwọ lórí ẹ bẹ̀rẹ̀ sí ní fi gba èpè ṣé ìlú tí wọ́n wá yẹn tí wọ́n mú náà lọ ṣó pariwo ẹpnẹpà ń bẹ̀ ó lò sí mayor ọmọ Ìjẹ̀ṣà ẹlẹ́nu bí nǹkan oṣù dàbí nǹkan oṣù ó dàbí àkísà ẹlà ẹjọ́ ẹ̀yin tèmi àtúnṣe wa kù ẹ lọ sórí YouTube mi mo fẹ́ ṣe àwọn fídíò tó máa drop at least every day mo ń drop fídíò méjì tàbí jókòó 1 hour 2 hours sí ní jókòó bẹ́ẹ̀ wá kàn wait 8 minutes 10 minutes ó ti tán I love you kẹ́ ní nice night o ẹ̀ńtẹ̀lẹ̀ ti jí ẹ káàárọ̀ àtàfẹ́ lọ sùn ẹ káàárọ̀ ẹ káàsẹ̀ fẹ́ sùn tó bá lọ́sàn ẹ káàsán ẹ kú ìrọ̀lẹ́ ẹ káalẹ́ ẹ kú ìyálẹ̀ta ẹ kú gbogbo ẹ̀ I love you baba thumb up lórí YouTube ẹ kọ ẹ tẹ God bless you too subscribe subscribe ẹ tún máa share YouTube kíní fún tó bá ti yá sí mi ni máa share to anybody more if you like you watch it if you like you don't watch it I'm not gonna share it again ẹ tó bá mi ṣe share tó bá mi share nígbà yẹn ó ti padà sí ibi iṣẹ́ o so èmi nìkan ló kù èmi àtòrí mi ló kù ẹ ṣé God bless you ó dàbọ̀ mo nífẹ̀ẹ́ yín papa I love you ó dàbọ̀ ẹ ṣé bẹ́ẹ̀ ọmọ Ìjẹ̀ṣà.